African map lélẹ̀ báyìí ibà yìí ní Saudi Arabia mo lè zoom ẹ̀ díẹ̀ Saudi lélẹ̀ Israel lélẹ̀ so tẹ bá wo bíbà yìí Egypt lélẹ̀ gbogbo story ẹ̀sìn religion ibà náà bá wọlé sí Africa Egypt tẹ bá wo àwọn òkè yìí Egypt, Libya, Chad, Sudan, Libya, Tunisia, Algeria, Morocco. Gbogbo ìlú yẹn Mali, they were all black country, but ní ìsìn báyìí wọ́n ti di mixed breed, wọ́n ti di Arab, wọ́n ti conquer already. So ibà ni wọ́n gbà wọlé wá, so wọ́n gbà lẹ́yìn bọ̀, wọ́n gbà bọ̀. Tẹ́ bá wo nífun gan Nàìjíríà bíbá yìí, mo jọ́kàn mo bi lọ́wọ́ Google why the colour here are green and here are brown, but kò fún mi ní nǹkan tí mo fẹ́ràn gan. Èmi fi pé bí àwọn tí wọ́n ti gbà ní Islam mo kàn jẹ́ ẹ̀rọ bẹ́ẹ̀ ni o ló fi jẹ́ pé ló fi wà ní brown yẹn tí kò green, kò tẹ́ bá wo sàlẹ̀ yìí nísìnyí báyìí tó jẹ́ ilẹ̀ ti Yorùbá mọ́ sàlẹ̀ yìí báyìí kò tí ì dàbí Kano side yìí. Tẹ́ bá dẹ̀ wo all this òkè yìí is already gone, ó ti lọ. Reason gangan náà lẹ fẹ́ sọ yẹn àwọn ìgbèrè yẹn ti gbà. Wọ́n reveal secret bá wo àwọn ibà tó ṣe green yìí dáwọ́ tó ṣe green yìí dà pé wọ́n ti gba àwọn ọbẹ̀ yẹn. So one thing again tí wọ́n bá zoom máàpù yìí wọ́n wá ti ń kọ Arabic sí àwọn state yẹn pẹ̀lú English. Kí ni Arabic ń wá nínú ẹ̀? Tẹ́ bá zoom tí n bá zoom ní ìbáyìí máa dá Arabic ń bẹ̀. And gbogbo àyíká yìí African country ni, so in the sense pé wọ́n ti gbà already, all this land has gone. Tẹ́ bá zoom ẹ lọ ẹ máa rí àwọn wọn para lè rọrùn fún àwọn ènìyàn láti padà. So wọ́n ti gba gbogbo bẹ̀yẹn lọ already. Tẹ́ bá dẹ̀ wo ìbàyìí náà títí Israel àwọn olùkọ́ wọn dé pé wọ́n ṣe kọ Arabic sí, but Israel wọn kọ́ sí o torí àwọn onígbà wèrè ẹ ti rí Israel torí wọn ò lè gba lẹ́bẹ̀. Tẹ́ bá wo àwọn olùmí tó wà ní around there Jordan tí wọ́n ti gbà ẹ wọ́n kọ Arabic sí. So tí a bá ti di ilẹ̀ wa mú tí a ò di ilẹ̀ wa mú wọ́n máa gbà á. Tẹ́ bá dẹ̀ wo north yìí Kano lókè yìí ẹ ti rí, but wọn tí máa kọ́ sí àwọn Kano yìí I'm sure. Tẹ́ bá wo ní owó wa wọ́n ti kọ́ sí already. All the money we are spending in Nigeria, why are they writing Arabic there? So àwọn kan tẹ́ máa bẹ̀rẹ̀ àlèrè ni ẹ. Azaona. So kẹ́ jí ọmọ Yorùbá ilẹ̀ ń lọ wọ́n gbà lọ ní bọ́ ṣe ń gbà lọ ní. Wọ́n ní gbogbo side ibi tí ó brown yẹn Sahara Desert ni ó ṣe try àti sọ fún yín pé ibẹ̀ yẹn ó brown pé ilẹ̀ aṣálẹ̀ ni wọ́n gbogbo yẹn náà ni àwọn olórí burúkú yẹn ti gbà. Wọ́n ti gbà gbogbo already, wọ́n ti gbà gbogbo yìí. So nǹkan tó fẹ́ ṣe sí all African countries. Ètò kù bẹ́ẹ̀ náà lè wọn bá táà rí tí wọ́n ti gbà tán. So mo ní pé káyé kí n fi kọ́ wa lẹ́kọ̀ọ́ díẹ̀ ẹ̀ṣẹ́ ìgbólé. Kò síbi kankan nu Quran tá kò síbi kan tá láti tún ṣe aláwọ̀ túlù kan ṣe rí ẹ máa gbọ́ tí wọ́n sọ pé ìwọ wòye àwọn ìlú tá a ti jẹrun àìmọye ìlú tá a ti bàjẹ́ àwọn nǹkan tó wà nù Quran nìyẹn. Kò síbi kan bẹ̀ tí aláàjì sọ pé àìmọye ìlú tá a ti tún ṣe ẹ lọ chẹ́ẹ̀kẹ́ a máa ṣe máa kà ń bì náà tí ó bá ti ń dún kòkò máwọn èèyàn a máa sọ fún wọn pé mélòó ìlú tá a ti jẹrun mélòó ìlú tá a ti bàjẹ́. So Allah ó máa ń bàlújẹ́ ni ó máa ń dàlúrú ni kò síbi kankan nù Quran tó títí Allah ti tún lù ṣe. So nǹkan tá a jẹ́ fẹ́ everybody mọ̀ wọ́n tó jẹ́ mùsùlùmí tó wá hope pé Islam tó ń ṣe Islam yẹn lọ́nà ó ní wọ́n náà torí nǹkan tó máa fi ń tan àwọn èèyàn wá síbẹ̀ nìyẹn irọ́ lásán ni gbogbo mùsùlùmí pátápátá ló máa tọ́nà wò ó wà nù Quran ó wà nù hadith kò síbi tẹ́ fẹ́ gbà kò síbi tẹ́ fẹ́ sá sí hadith kan ti Muhammad ti kọ́kọ́ sọ pé gbogbo jújú ló máa wọná so kò sí irun tẹ́ fẹ́ kí kò sáwẹ̀ tẹ́ fẹ́ gbà ẹ máa jóná. Aside that ìwọ tó bá ti wá jẹ́ mùsùlùmí o tún máa kọ́kọ́ tọ́nà wò. And the Arabs are the Muslims because it is their culture, it is their tradition, it is who they are. Ìmúra wọn ni èdè wọn ni àwọn Lárúbáwá ló ní kíní yìí ò lè ara ìwọ tó bá jẹ́ ọmọ Yorùbá tó jẹ́ ògidì ọmọ kan tí kò ṣe pé wọ́n ti dilute blood ẹ bóyá ìran kan ó ti wà tó jẹ́ pé ìran Fúlàní ti fún èèyàn kan lóyún tó ti tẹ́jẹ̀ yẹn ti wà diluted ó máa understand pé kíní yìí ẹ̀sìn Fúlàní ni náà àṣà àti ìṣe Lárúbáwá ni ẹ̀sìn fún àwọn Fúlàní ni ẹ̀sìn àdàlúrú ni wàhálà ni ẹ jẹ́ ká jí Islam kò sí oore kan tí ọmọ ẹyẹ fẹ́ ṣe ìyá ẹ̀ lẹ́yìn kó dàgbà kó fò lọ kò sí oore kan tí Islam fẹ́ ṣe fún wa nílẹ̀ Yorùbá lẹ́yìn kó balẹ̀ Yorùbá jẹ́ ẹ wo gbogbo ibi tí wọ́n ti gba Islam ìpayín kékeré ní ìjà lọ́la wàhálà lọ́túnla bọ́ ṣe ń
àwọn tó wà ní Gaza wọ́n ṣe ń pe Allah àti ẹ̀rí kan ibi tó ti ń pè lọ́wọ́ Allah gbèm ni ó ti dún bẹ́ẹ̀. So Allah ó kàn máa bàlújẹ́ ni kò lè gbé wa débi kankan. Ẹ jẹ́ ká padà lọ sí ilé wa, nǹkan tó bá ń ṣe ilé wa ni àṣà àti ṣe wa ni òun ni ká máa bá wọn ṣe. Allah ò lágbára kankan, kò lè ṣe anything fún wa. Ẹni tó bá yẹ sọ pé nǹkan tá à ń sọ kò rí bẹ́ẹ̀, ó ní ó free láti send request kó comment pé Muslim lòun á gbé sókè. So ẹ jẹ́ ká tẹ̀síwájú. Mr. Dauda ṣe wà ń bẹ̀, olówó ẹ̀kọ́ ẹ̀ káàbọ̀. Ok, Àjọkẹ́mi ṣe wà ń bẹ̀. Ọ̀lẹ́ ọmọ wà ń bẹ̀ o. Ẹ káàbọ̀, kílẹ̀ fẹ́ ṣe bá ẹgbọ́n sókè. Àmú ń gbádùn ètò yín ni o. Ẹ ṣe Mùsùlùmí ni. Àárín méjèèjì la wà, mẹ́tẹ̀ẹ̀ta. Èèyàn ẹni mẹ́ta ò lè dúró méjì mà. Téèyàn bá máa jó ṣàká kó jó ṣàká, tó bá máa jó ṣòkò kó jó ṣòkò. Èwo láàárín méjèèjì mẹ́tẹ̀ẹ̀ta lẹ wà. Àárín mẹ́tẹ̀ẹ̀ta kò sí ìtẹ̀ṣe tí mi bá ń ṣe. Irọ́ o. Èèyàn lè jẹ́ ọmọ Yorùbá kó tún jẹ́ ọmọ Lárúbáwá kó tún sọ pé òun tún jẹ́ ọmọ Ísírẹ́lì lẹ́ẹ̀kan náà. You understand? Because tẹ bá sọ pé Mùsùlùmí ni ọmọ Lárúbáwá ni, your allegiance is to the Arabs. Because ẹ máa ní láti máa sọ èdè Lárúbáwá, ẹ máa ní láti máa gbé àṣà Lárúbáwá ga. So tẹ bá tẹ sọ pé Kristẹni ni, your allegiance is to the Europeans. You understand? So tẹ bá yẹ sọ ọmọ Yorùbá ní àṣà tí ẹ máa gbé ga. So ìkan lẹ máa fọwọ́ mú bẹ̀. Tó bá yẹ pé Mùsùlùmí ni ẹ ní láti tijú, a kàn máa sọ fún yín pé máa jó náà ni, kò sí nǹkan tó burú bẹ̀. Ìwọ ni jó náà bẹ̀. Mo ní mẹ́tẹ̀ẹ̀ta ni mò ń ṣe. Mẹ́tẹ̀ẹ̀ta lẹ ń ṣe. Bẹ́ẹ̀ni. Báwo láti fẹ́ ṣe báyìí, because bẹ́ẹ̀ ṣe ń ṣe irú àwa ọmọ Yorùbá ń sìn àwa ò nínú ọkọ̀ tá a fẹ́ wọ̀, bẹ́ẹ̀ ṣe ń ṣe Islam ẹ máa wọ náà Christian, bẹ́ẹ̀ ṣe ń ṣe Christianity náà ẹ tún máa wọ náà Islam. Ẹ fẹ́ báàlẹ̀ yá fẹ́ pínra yín báyìí. Wọ́n máa pín wọn sí méjì. Mẹ́ta ni. Méjì ní sẹ́, wọ́n máa gé, wọ́n máa là yín lọ́gbàgbà. Muslim. And that's torí ẹ̀ mo ṣe wà ń bíbá yìí kí n lè ní ìmọ̀. Ó yá wọ́n sọ pé káwọn lè nímọ̀, òun ni àwọn ṣe wà ń bí. Ìmọ̀ tá máa ń fáwọn èèyàn ń bí ìmọ̀ nípa Islam ni. Ṣé get? Ṣé nǹkan tí mo sọ yìí? So kí ni nǹkan tẹ́ fẹ́ mọ̀ nípa Islam? Nǹkan tá à ń sọ lẹ́yìn ní pé gbogbo Mùsùlùmí ló máa jóná, ó dẹ̀ wà nínú ìwé wọn. Ṣé ká gbé jáde fún yín kẹrì? Ẹ máa gbé jáde o. All right. Sura UNICEF ṣe wà ń bẹ̀. Ok, máa kò ẹ kí n máa gbé jáde lọ́jọ́ mi. Ẹ kí n kọ́kọ́ gbé Mishkat Alima. Ẹ kálẹ́ o. Kí wọ́n jẹ́ máa bá wa power tap, mò ń bọ̀. Ẹ̀tẹ̀lẹ̀ Muhammadu máa gbádùn gan. Gbogbo wọn tó bá pín sí méjì yẹn. Olúwẹ̀kùn ṣe wà ń bẹ̀. Jẹ́ ni. Ó yá máa kà lọ báyẹn. So ìta akọ́kọ́ fẹ́ kà ní Mishkat Al-Masabi 119. Ó ní Abu Dawuda reported Allah's messenger as saying. Abu Dawuda ṣàlàyé pé Muhammadu wípé. Allah created Adam. Allah lóhun dá Ádámọ̀. When he created him. Nígbà tó dá Ádámọ̀ tán. And struck his right shoulder. Allah bá fa apá ọ̀tún Ádámọ̀. And brought forth his offspring white like small ants. Àwọn ọmọ ó bá fa àwọn ọmọ jáde, àwọn ọmọdọ́mọ yẹn wọ́n máa jẹ́ funfun látàpá ọ̀tún. And he struck his left shoulder. Ó fa apá òsì Ádámọ̀. And brought forth his offspring black as though they were charcoal. Àwọn ọmọ tó máa jáde ní apá òsì wọ́n jẹ́ dúdú. Then he said to the party on his right side. Ṣègìdì Allah sọ fún àwọn ọmọ Ádámọ̀ tó jẹ́ funfun tó lápá ọ̀tún pé. To paradise. Ẹ máa lọ sí àlùjànnà ọ̀run rere. And I do not care. Òun gbọ́n nǹkan wọ́n ti gé tí òun lọ, òun gbọ́n pa. And he said to the party in his left shoulder. Ó wá sọ fẹ́yìn dúdú tẹ̀ ń ṣe òṣìlámù tẹ̀ ń ṣe ìsìlámù pé. To hell. Ó ní kẹ́ máa lọ nínú jáàná mọ́ àwọn àpáàdé ló máa jóná. Òun ò dẹ̀ gbọ́n kankan bẹ́ẹ̀ kírun bẹ́ẹ̀ gbàwẹ̀, òun ò ní gbọ́n kankan ẹ máa jóná. Gbogbo ohun yín abẹ́ gbogbo àjóná pa. So báyìí sìn yẹn rí pé níbí ìkórìíra tí Allah ní fún dúdú òun ni ó ń fi hàn ní àárín bíi pé gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ dúdú kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe, kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ kírun tó, kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ gbàwẹ̀ tó, inú iná òun ni ilé yín. Ẹ bá máa pe Allah ya Allah 7 million ó gbé táwọn afáà ń ṣe yẹn, wọ́n kàn tan àwọn èèyàn ni, inú iná òun ni ilé wọn. So ẹ wá yẹ ká lọ sí Quran chapter 19 a máa kà láti 65 dé 72. Ìdí tá a yẹ fẹ́ kà láti 65 ní pé kó lè yé wa dáadáa, but ibi tá a nídìí ń bẹ̀ kò ju between 70 to 72 ibẹ̀ ni a need. Ẹ jọ̀ọ́ bá a ṣe ń ka àwọn nǹkan yìí máa fẹ́ kí ẹ máa kọ́lẹ̀ torí mo máa ń gba a lot of messages.
ẹ jọ̀ọ́ ẹ sáré fún mi ní hadith yẹn, ẹ sáré fún mi ní Quran yẹn, kíní yẹn kò báyìí sí messages mo ní bí n sí over 300 báwọn ìfẹ́ kà ní TikTok nìkan. So ẹ ká wo eléyìí sí, this is Suratul Maryam, Quran chapter 19 verse 65, afẹ́ kàdé 72, ìyá wa ẹ máa gbọ́. Ó ní, he is the Lord of the heavens and the earth. Alálòun ló ní ayé àti ọ̀run. And everything in between. Àti gbogbo nǹkan tó wà nínú ẹ̀. So worship him alone and be steadfast in his worship. Ó ní kẹ́ ẹ máa sin òun kẹ́dẹ̀ dúró ṣinṣin ní sítẹ̀ǹsì òun. Do you know of anyone equal to him in his attributes? Ó ní ṣe ẹmọ èèyàn kan tó lè ṣe dọ́gba tó lè ṣe bóun ṣe ń ṣe. Yet some people ask mockingly. Síbẹ̀ wọn kan béèrè níbèrè yẹ̀yẹ̀. After I die, will I really be raised to life again? Ṣé tí wọ́n bá kú ṣé wọ́n máa jí dìde padà? Do such people not remember that we created them before when they were nothing? Ṣègìdì aláàníṣe náà àwọn èèyàn bẹ́ẹ̀ ti gbàgbé pé òun dá wọn nígbà tí wọ́n jẹ́ nǹkan kan. By your Lord, O prophet, nípa ṣègìdì aláàrẹ wọ Muhammadu. we will surely gather them along with the devils. A máa kó gbogbo wọn jọ pẹ̀lú ṣáìtàn. And then set them around hell on their knees. A máa dá wọn kúnlẹ̀ àníkọ́ káwọ́ sókè kọ́ dejú wọn nínú iná. Then we will certainly begin by dragging out of every group the ones most defiant to the most compassionate. Alálòun á bẹ̀rẹ̀ sí ní máa wọ́ ọgbọ́n wọn ìjọ oríṣiríṣi jáde sínú iná òun ni aláàánú jùlọ. And we truly know best who is most deserving of burning in it. Aláàánú dájúdájú àwọn làwọn mọ̀ wọn tó máa jóná nínú iná náà. There is none of you who will not pass over it. Ìpínlẹ̀ láti wá sọ ó ní kò sẹ́ni tí ò ní jóná nínú yín o àti Sàláfì o àti Ṣàmúrà o àti Amadíyà o àti Akadipo Alisuna o Sàláfì o Tẹ̀bílíkì Olúwo Àṣídì ọmọ àlè tọ́ílẹ̀tì Ìmáàmù Ọ̀fà Ìmọ̀ọ́nìlẹ́à ó ní gbogbo wọn pátá inú náà wá jóná tabẹ́tabẹ́ tójútójú téyíntéyín. This is a decree your Lord must fulfill. Ó délé ní ìlérí tóun wà láti ṣe tóun adẹ́múṣẹ tí ò ní yẹ èmi kan ní. Then we will deliver those who were devout, leaving the wrongdoers there on their knees. Àwọn knees. akọ àwọn tó bá rọrùn yọ wọn wá fi wọn tóun bá fẹ́ wọn á fi wọn lẹ̀ sí oríkun lẹ́nu náà. Ẹ̀rí báyìí sìn pé nǹkan tó ń sọ bí ni pé gbogbo mùsùlùmí pátápátá ló máa dé inú iná. Lẹ́yìn tó bá ti dé inú iná ó ṣẹ̀ṣẹ̀ máa wá kó àwọn kan yọ nínú iná, but gbogbo yín ẹ máa kọ́kọ́ dé inú iná. Màá wá gbé yín lọ sí another hadith, Sahih Bukhari volume 1 book 12 hadith number 770. Ẹ máa gbé jáde ń sìn, mo fẹ́ kí àwọn èèyàn wa kí wọ́n kọ́lẹ̀. Sahih Bukhari volume 1, Sahih Bukhari volume 1 book 12 hadith number 770. Òun ni ẹ lè screenshot ẹ̀yin èèyàn wa kẹ́ ẹ lọ kà fún ara yín. Sahih Bukhari volume 1 book 12 hadith number 770. Ó ní narrated by Abu Hurairah. Abu Hurairah ó ṣàlàyé pé The people said, àwọn èèyàn wí pé "Oh Allah Apostle, Muhammadu jíṣẹ́ ṣègìdì Allah. shall we see our Lord on the day of resurrection?" Ṣé wọ́n máa rí ṣègìdì Allah tó bá di ọjọ́ àjíǹde ọjọ́ ìdájọ́? He replied, Ó fún wọn lésì pé "Do you have any doubt in seeing the full moon on a clear night?" ń ṣe wọ́n máa ń ṣe èméjì tó bá ti dálẹ̀ òṣùpá tó bá yọ kòkòrò níjẹ́ kọ́ rí ni. They replied, "No." Wọ́n fún lésì pé rárá. "Oh Allah Apostle," he said, Muhammadu jíṣẹ́ Allah wí pé "Do you have any doubt in seeing the sun when there are no clouds?" oníṣẹ́ ní iyèméjì pé tóun bá yọ kòkòrò tó níjẹ́ kẹrin ni. They replied in the negative, "No." Wọ́n fún lésì àlọ́ pé rárá. He said, Ó wí pé "You will see Allah, your Lord, in the same way. ó ní wọ́n máa rí ṣègìdì Allah lọ́nà kan náà bákan náà. On the day of resurrection, Tó bá di ọjọ́ ìdájọ́ ọjọ́ àjíǹde people will be gathered, gbogbo àwọn èèyàn máa kóra jọ. and he will order the people to follow what they used to worship. Ṣègìdì Allah máa wá pàṣẹ káwọn èèyàn máa tẹ̀lé nǹkan tí wọ́n ń jọ́sìn tí wọ́n ń sìn. So some of them will follow the sun, Àwọn kan máa tẹ̀lé òòrùn, some will follow the moon, àwọn kan máa tẹ̀lé òṣùpá, and some will follow other deities. àwọn kan á tẹ̀lé wọn nǹkan míì tí wọ́n ń sìn. Kẹ́lẹ̀ mọ̀ pé deity ni Allah. Ilé tí náà dẹ̀ làlá náà lọ́wọ́. And only this nation, Muslims, will be left with its hypocrites. Allah wá ní àwọn mùsùlùmí òun á fi àwọn mùsùlùmí nìkan lẹ̀ pẹ̀lú àbòsí wọn á kọ àwọn mùsùlùmí lọ́wọ́. Allah will come to them and say, Ṣègìdì Allah máa wá bá wọn á wí pé "I am your Lord."
èmi làálàá yín. They will say, Àwọn Muslim á máa wí pé we shall stay in this place till our Lord comes to us. láyéláyé wo ò jẹ́ jẹ́ àlá àwọn máa dúró síbi tá láfi máa dé torí nǹkan tí wọ́n rí ṣìgìdì tó lọ́wọ́ tún méjì ní ẹ̀mẹ́sẹ̀ bá wá ṣú ẹ̀ fáwọn tí wọ́n ti rí. Okay, ilé fún yóò jẹ́ jẹ́ àlá ṣìgìdì yìí tó lọ́wọ́ tún méjì àlá kọ̀lélẹ̀ a máa ẹ sáré ṣù aláàkẹ́lẹ́ rí. tí ṣìgìdì àlá gangan máa fi dé sẹ̀. alábàání ẹ̀ dá mi mọ́ ni ẹ wojú mi èmi làlá ẹ wọ ọwọ́ tún mi méjì ẹ wọ owó mi Eléyìí ṣe dáadáa. èmi làlá àwọn Muslim ní àlá rẹ̀ ṣe bí mo sọ fún mi kẹ́ ẹ wá mi kẹ́ ẹ mọ̀ mi tẹ́ tó máa sìn mí Aláàlọ́ gbé dání yìí. èmi làlá ẹ wò mí èmi rèé aláàrẹ ọwọ́ tún méjì ó níbo lórí Máa pe wò làlákẹ́. ìbò làlá They will say, àwọn Muslim ṣàtún wí pé we shall stay in this place till our Lord comes to us. láyéláyé ànígbà a máa dúró síbi tí ṣìgìdì aláàfin dọ́dọ̀ wá tá a fi And dọ́dọ̀ wá when sí our Lord will come, we will recognize him. tí ṣìgìdì aláàbàdé a máa dá mọ̀ ó lọ́wọ́ tún méjì ó níbo ìwo lórí Then Burundi Allah will come to them again and say, ṣìgìdì aláàbà tún padà wá ó bá tún lọ make up ó tún lọ kún ẹ̀jẹ̀ sójú I am your Lord. èmi làlá ìwọ owó mi yẹn Burundi mi They will say, àwọn Muslim wá wí pé you are our Lord. ṣìgìdì aláìwọ rèé Allah will call them. lábàá tún pè fún wọn kọ́ And ló as ń bọ̀. Sirat, a bridge will be laid across hell. alábàápẹ afárá kan fún wọn tó gorí iná yẹn tó lọ já sí And àlùjọ I, Muhammad, shall be the first amongst the apostles to cross it with my followers. Muhammadu lẹni àkọ́kọ́ tó máa kọ́kọ́ gun afárá yàtọ̀ wọn ọmọlẹ́yìn ẹ̀ Nobody except the apostles will then be able to speak. kò sẹ́ni tó máa lè sọ̀rọ̀ nínú àyàfi Muhammadu They will be saying then, ìgbà tí iná ń jó Muhammadu bá ń pariwo bá ń wí pé oh Allah, save us. Oh Allah, save us. aláṣàánú mi má jẹun kú báyìí ìyà ìpọ̀ Muhammadu bá ń jalanta má jẹun kú báyìí iná ìpọ̀ There will be hoops like the tongues of Satan in hell. iná kan wà nínú iná tó ń pè ní irin sàádà nínú iná yìí Have you seen the tongues of Satan? ṣé ẹ ti rí irin sàádà yìí The people said yes. àwọn Muslim níbẹ̀ ni He said, ó wí pé these hooks will be like the tongues of Satan, but nobody except Allah knows their greatness in size. irin sàádà yìí kò sẹ́ni tó mọ bó ṣe nípọn àyàfi ìdí àlá nìkan ló mọ̀ And this will entangle the people according to their deeds. irin yìí ló máa wọ ẹnu wọn ló máa jáde ní wọn bẹ́sẹ̀ wọn bá ṣe tó Some of them will fall and stay in hell forever. àwọn kan á já sínú náà ìwọ̀n àwọn àbẹ̀tẹ̀ láéláé àwọn bíi Rashidi Olúwo ọmọ lásán Others will fall. Others will receive punishment, torn into small pieces, and will get out of hell. àwọn kan á gba ìjìyà torí wọn á fọ́ká sí wẹ́wẹ́ wọn á lè ṣe wá jáde nínú àwọn bíi Sulaiman Farouk ní kíjọ Till when Allah intends mercy on whomever he likes amongst the people of hell. títí tí aláàfin máa ṣíjú àánú wò wọn àwọn Muslim tó wà nínú nǹkan tó wọlé ojú àdó símù dìrú lápò Ìyá yẹn ti lọ o. ojú àdó símù dìrú Ìyá yẹn ti sá lápò lọ o. Allah Ìjọba bá lọ, will ìjọba bá lọ, order ojú àdó símù the dìrú lápò angels. tó bá ti jóná tán Allah ló ń àforíjì ẹ̀ Allah will order the angels to take out of hell those who worship none but Allah alone. Allah ní òun máa pàṣẹ fún àwọn màláíkà kọ́ mọ́ àwọn Muslim tí wọ́n sì nǹkan mímọ́ òun tí wọ́n kàn kírun tó wà nínú yẹn kọ́ mọ́ wọn The jáde. angels will take them out by recognizing them from the traces of prostrations. màláíkà wa máa mú àwọn Rashidi Olúwo ọmọ lásán jáde àti tọ́ílẹ̀tì Ògbómọ̀ṣọ́ níbẹ̀ lẹ́nu For àti Sulaiman Allah- Farouk àwa máa mú wọn jáde nínú náà. For Allah has forbidden the hellfire to eat away those traces. Allah lòun ti ṣe iná pé kò gbọdọ̀ ju ibi wájú dúdú orí àwọn ìmọ̀ọ́mọ̀ Ọ̀fà bó ṣe wà nínú náà. So they will come out of the fire. Àwọn tọ́ílẹ̀tì Ògbómọ̀ṣọ́ àwọn ẹ̀ṣẹ̀ wa máa jáde kúrò nínú náà. It ṣàlàfà àdínì lẹ́nu will, wíwọ́ ìmọ̀ ọ̀nẹ́lẹ́yà àwọn ẹ̀ṣẹ̀ wa máa jáde kúrò nínú náà. it will eat away from the whole of human body except the marks of the prostrations. Iná àti jó gbogbo ẹnu gbogbo òdì Sulaiman Farouk àti jó gbogbo ẹnu Akadip àti jó gbogbo ẹnu Ustaz Jamiu. Mùsùlùmí nìkan ló ní jó àwọn ẹ̀ṣẹ̀ wa máa jáde kúrò nínú náà. At that time, they will come out of the fire as mere skeletons. Tó bá di àkókò náà wọ́n á máa jáde kúrò nínú náà bá ń sa egungun ẹran. Ẹ kí n gbé kíní orí wọn síbẹ̀ kí ó lè yé àwọn èèyàn dáadáa nǹkan tá a kà. Ó ń bọ̀. So mo rò bí gbogbo wa la rí kíní tí mo gbé sójú screen yìí
òun ni àmì ìdánimọ̀ tí wọ́n máa fi kó àwọn mùsùlùmí kúrò ní inú iná. Kò séèyàn kankan nu gbogbo àwọn mùsùlùmí pátá ló máa wọná, kò sẹ́nìkan tí kò ní wọná nínú wọn. Àmì orí wọn yìí òun, torí tẹ bá rá àwọn mùsùlùmí ẹ máa rí kíní torchlight yẹn lórí wọn. Òun ìdí ni pé àwọn tó ní torchlight yẹn lórí wọ́n ti mọ̀ pé àwọn máa jóná, so wọ́n tètè ya make sure pé àwọn forí gbólẹ̀ dáadáa pé àmì yẹn wà lórí àwọn. Bó tilẹ̀ jẹ́ pé ẹ̀yìn yẹn wa irọ́ lásán ni, kò sí náà kankan bí kankan, but according to Islamic tradition gbogbo àwọn mùsùlùmí pátápátá ló máa jóná, kò sí kankan tí ò ní gbanú náà kọjá nínú wọn. Tàbá wá rẹni tó fẹ́ béèrè ẹ lè send request, abẹni tó sọ pé nǹkan tá a sọ yẹn kò rí bẹ́ẹ̀ tó jẹ́ mùsùlùmí tó jẹ́ àfà irọ́ òun ò ní wọ náà, ẹ lè send request. Mr. Dauda ṣán ti bá wa sọ̀rọ̀ lẹ́ẹ̀kan àbí ká lè lo space yẹn. Videos àmọ́ nǹkan tó ń ṣe network yín. So ààrẹ Mr. Ọlálẹ́yẹ ṣe wà ń bẹ̀, Ọlálẹ́yẹ dáadáa. Ni màá wà ń bẹ̀. Ilé ẹgbẹ́ bá wa sọ ìṣẹ́jú. wà ń bẹ̀ o. Mr. Ọlálẹ́yẹ ẹ kálẹ́. Ẹ sà. Ẹ kú ètò sà. Àti máa ń fọ́lọ̀ yín ti pẹ́. Ìyàwó mi tiẹ̀ ní ṣẹ́ ń bọ̀. Gbogbo àgbáyé ń gbọ́ yín. Ìyàwó mi ní mùsùlùmí ọlọ́bẹ̀ yọ. Tí bá ń gbọ́ kinní báyìí ló máa ń sọ fún mi kí ni mò ń gbọ́ kinní kan gbogbo nǹkan tó ń sọ irọ́ ni gbogbo ẹ̀ irọ́ báwo òkè má wọrí lálẹ́ so wọ́n á bá ẹ sọ̀rọ̀. Ẹgbẹ́ fún ìyàwó yín kó má wọrí. Àwọn náà máa ń gbọ́, àwọn náà ní kẹ́ bá sọ. No, ìyá wa mo understand lóòótọ́ ìyá wa ṣe mọ̀ pé ẹ̀sìn yìí ṣe mọ̀ pé wọ́n gbé wá fún wa ni. Àmọ́ ǹjẹ́ ẹ ṣe sùúrù mà, ṣe mọ̀ pé àwọn bàbá wa àná tó kọ́kọ́ gba ẹ̀sìn yìí, fáàtì mo ń sọ fún yín o, dádì mi gangan orúkọ mùsùlùmí lọ́sọ̀ àwọn náà wọ́n ṣe ẹ̀sìn yìí, wọn ò mọ nǹkan kan, wọ́n kàn ṣàmọ̀ pé bàbá tiwọn náà tó gba ẹ̀sìn yẹn wọ́n kàn gba ẹ̀sìn yẹn ni, wọn ò mọ nǹkan kan pa ẹ̀. Táwọn bàbá wa bá mọ nǹkan tó wà nínú Quran, ìyá wa mo fi Olódùmarè búra wọn ò lè gbà á, wọn ò mọ̀, ẹ̀tàn jẹ́ ni wọ́n fi túmọ̀ yẹn fún wa. Ẹ bá sọ túmọ̀ Basira lórúkọ, ẹ bá sọ túmọ̀ orúkọ yẹn fún. Basira lórúkọ wọn. Bẹ́ẹ̀ni. Ẹ ká sọ ìtumọ̀ orúkọ yín. Ifámọ̀ geography ṣe wà ń bẹ̀. Ok, Ifámọ̀ geography sì ń bẹ̀. So ìtumọ̀ Basira ẹni tó ní ojú inú, olójú inú, òun ni ìtumọ̀ ẹ̀, inner vision. Basirat, so ìtumọ̀ ẹ̀ nìyẹn, ẹni tó ní ojú. Ẹ wo kó tó di pé wọ́n gbọ́ gbogbo prógrámù yìí, àwọn gan máa ń bá mi fà á pé kí n máa lọ church. Èmi ò ń lọ church àti mọ́ṣáláṣí àti church, kò síbi tí mo lọ. Inú yàrá mi, gbogbo ibi tí mo bá wà lọ́lọ́run mi wà, tèmi nìyẹn. Ìyá wa sincerely torí pé ṣe rí ó rí ẹ̀ka tó lè rí obìnrin tó lè ronú bíi tiyín o. In real sense, àwọn náà mọ̀. ẹ máa gbọ́, in real sense everywhere ni Ọlọ́run wà, but ẹ bá ṣe Islam Allah ni wọ́n ń worship nínú Islam. Saudi dẹ̀ ni Allah wà, inú Kaaba ló wà, olúwa ilé Kaaba ni. Ló fi jẹ́ pé tẹ bá fẹ́ rí àwọn mùsùlùmí ó ní láti kọrí sí Kaaba. Ṣé ń gẹ̀tẹ̀? Mo ń gbọ́ nǹkan tó ń sọ. Tẹ bá dẹ̀ rí Allah yẹn ò gbọ́ èdè Yorùbá torí pé àwa kọ́ la ní, àwọn ọmọ Arab ló ní, èdè Lárúbáwá ló gbọ́, Arab deity ni. Bí Ògún Ṣàngó àwọn yẹn náà wọn ò gbọ́ èdè Lárúbáwá, èdè Yorùbá ló gbọ́ ni wọ́n gbọ́ torí pé àwa la ní. Nǹkan tí mò ń sọ ṣó ń yé yín? Ó ń yé mi jẹ́. Tẹ́ ẹ wá rí Christianity wọ́n gbé ìyẹn náà wá ní, irọ́ ni méjèèjì, torí mo rí èèyàn kan tó sọ pé Jesus is the way, they play Jesus is the way to your house. Àwọn ọmọ Noah ni wọn, Noah Ezekiel ló máa ń gbọ́ tẹ́lẹ̀. Irọ́ lásán ni Jesus ìbí wọn ló tọ́nà wọ̀rọ̀. Jesus ìbáwọ̀. Àwọn fún ara wọn ọkọ mi tó pè yín sí Noah lọ máa ń gbọ́, Noah Ezekiel wọn níjà afẹ́ tí gbọ́ràn nulẹ̀. Mo ní gbogbo ilé tẹ ẹgbẹ́ kú mọ̀ pé kò kàn mí àti jàǹjà máa lọ church máa ṣe kíní ẹnì ṣo máa bá yín èmi o àti ṣọ́ọ̀ṣì o àti mọ́ṣáláṣí o I go nowhere. Both religion wọ́n gbé wá mainly for conquest láti disarm wa kan. Ìgbà kan ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ yín sí náà gbọ́ Noah mọ̀ Noah Ezekiel yìí ni máa bọ́ àwọn Muslim yẹn mo sọ tẹ́lẹ̀ náà láti ilẹ̀ kọ́mọ yìí má ṣe kíní kan ìyẹn ò kan èmi tèmi ní pé tí bá ṣáà ti ń pọ Ọlọ́run mi anywhere òun ni so gbogbo àlọ ṣọ́ọ̀ṣì àlọ mọ́ṣáláṣí. ìyá wa bó ṣe jẹ́ nìyí tẹ bá ní ìbéèrè ẹ lè béèrè a máa dá yín lóhùn. A ṣẹ̀ṣẹ̀ ká tán sí pé gbogbo mùsùlùmí ló máa jóná, òun nìkan tá à ń sọ léèní. According to Islam all Muslims kò sí kankan ló gba àwọn àfáà yẹn pátápátá ló máa jóná.
Muideen Bello. ṣé náà kan wà níbi kan téèyàn máa jóná ni. Ìyá wa kò tiẹ̀ sí náà kankan ẹ mọ̀ pé wọ́n gọ̀ ẹ mọ̀ pé wọ́n gọ̀ náà ìyá wa in real sense kò sí náà kò sálùjọ náà inú ìwé nìkan ló wà get kò sí náà kankan bí kankan ayé kankan ò parẹ́ irọ́ ni gbogbo ẹ̀ a máa reincarnation ló wà ẹ rí i pé everyday làwọn èèyàn marry everyday làwọn èèyàn bímọ àwọn ọmọ yẹn náà máa ṣayé wọn so àwọn wèrè kan wá jókòó síbi kan wọ́n retí pé ayé máa parẹ́ so òmùgọ̀ ni wọ́n ayé kankan kò lè parẹ́ but according to their book because iná ni wọ́n fi ń dẹ́rù bá àwọn èèyàn àwa ń jẹ́ kó yé wọn pé èyí tẹ̀ fi dẹ́rù bá àwọn èèyàn gan ẹ̀yin fún ara yín gan nínú ìwé yín sọ pé gbogbo yín ló máa jóná ló máa wọ náà so a ti ní imam láàrin wa imam mi máa sọ̀rọ̀ nsìn but mo fẹ́ make sure pé tí ìyá wa ṣe ti wà satisfied. èmi wà òkè àwọn ni wọ́n máa ń kàn láì kan máa gbọ́rọ̀ ẹ̀ nìyẹn. wọ́n kàn fẹ́ kẹ́ ẹ jí náà ni pé but ìmọ̀ràn mi ìyá wa òun ni pé if you must do anything iṣẹ́ lóògùn iṣẹ́ àdúrà kankan ò kí ń gbà ìgbìyànjú ló ń gbà ṣe get effort you put in effort so táwọn wèrè kan bá ń sọ pé àdúrà kan ló ń gbà irọ́ ni o you put in effort kódà kéèyàn ṣe mo fẹ́ rántí orin kan tí mo lè fi kéèyàn òṣùpá kọrin kan yẹ kí n forin òṣùpá yẹn kí n tún fi àwọn èèyàn lè lẹ òṣùpá ní béèyàn bá wẹṣẹ àwúre kó má sùn sábẹ́ òrùlé tó bá sùn sábẹ́ òrùlé kò ní lè lérè ọ̀hún bá láti ìgbà tí mo ti mọ̀ bẹ́yìn ló máa ń dàkúkọ ni mo ti ń gbìyànjú àti ga bèèyàn ò tiraka kò lè ga ìgbìyànjú ni kò kí ń ṣàdúrà tẹ́gẹ̀t òṣùpá tún jẹ́ kó yé wa pé kódà tẹ́ bá kíyàn kan kí babaláwo kan fún yín lọ́ṣẹ pé ọṣẹ àwúre ni ẹ ò ní tẹ́ bá wẹ ọṣẹ yẹn ò sọ pé kẹ́ ẹ tún wá sùn sí abẹ́ òrùlé you need to go out ẹ lọ ṣiṣẹ́ bó ṣe rí nìyẹn so àwọn wèrè kan wá jókòó sí wọn máa ní ẹ máa ta yàtí 7 million ẹ sá kínní kan 1,000 kẹ wọn máa fà kókó yín ṣòfò ṣẹgẹt gẹlẹ bó ṣe rí nìyẹn so according to Islamic tradition all Muslims gbogbo wọn náà máa wọná kò sí mọ iye fẹ́ ṣe nílẹ̀ Yorùbá èmi ò tẹ̀ pé mi kí n máa bọ omi ọlọ́ṣun ni. ẹ wo nǹkan tó bá ń ṣe ń léyìn ìyá wa ẹ lọ máa àṣà àti ṣe wa ní àmì ìdánimọ̀ wa ní kò sí nǹkan tó burú ń bẹ Ọlọ́run Lódùmarè ló fún wa tí ò bá da Ọlọ́run Lódùmarè ló máa parẹ́ àwọn wèrè kan wá láti ilẹ̀ Lárúbáwá kan náà wọn fẹ́ wá pa àṣà àti ṣe wa rẹ́ kò possible kì í ṣe ọmọ Lárúbáwá ẹ ṣe gan ìyá wa ẹ jẹ́ kí ìkà àgbọ̀ mother of Rufa àbí kí lẹ máa ń pè mother of Okufar wọ́n sinmi lẹ́yìn ṣẹ́gẹ̀t. àwọn lè máa ń gbọ́ listing wọn lèmi máa ń listing wọ́n máa ń rò pé mo listing. ẹ̀wọ̀n bá ti ń fàjà ó ti ṣe díẹ̀ so èmi náà mo máa ń reserve energy mi ni tó bá yá sí máa tún reserve energy mi ẹ ṣé gan ma. má yẹ kí wọ́n pè é ní bàṣẹ́rá yẹn o olójú jíjìn. ẹ change orúkọ yìí o. orúkọ tí màmá pè é sí ni ojú inú. olójú jíjìn wọn fi pọ́n yín ànẹ̀múrẹ́ nìkan tó ń sọ kinní kan sí comment section tó ń sọ tóun náà dárúkọ ara tiẹ̀ bí abali kiss pẹ̀lẹ́pẹ̀lẹ́ kò ní ìtumọ̀ kankan gidi o. olójú jẹ àbí ojú inú. Balikis ìbànújẹ́ tẹ ló ń jẹ Balikis. ìbànújẹ́ nìyẹn ojú inú ni Basira. ẹ jẹ́ ká yẹ kí ẹ ṣe gan Mr. Ọlálẹyẹ lè máa bá wa pàwọ́ táàkì kí àlejò káwọn àlejò wa ìmí ìkan gbóhùn sókè ẹ ṣe gan. so olówó èkó mi mẹ́ni tẹ́ fẹ́ pè next to ṣé ìmọ̀ọ́mù ni àbí Saiz Imam. Ẹ káalẹ́ o. Ẹ káalẹ́. Ẹ ọ̀gá. Ṣé ẹ bá wa sọ ẹgbọ́n sókè? Ẹ bá wa dá sí ètò ní ẹ̀hàn. Ẹ dákun question ọ̀kan sí méjì náà lèmi fẹ́ béèrè. ok ẹ tẹ̀síwájú bọ̀ nípa Islam la máa ń sọ Imam. Bẹ́ẹ̀ ni mo ti máa ń fọ́. ẹ tó tẹ̀síwájú ẹ̀hún ètò tẹ́ bá lọ́wọ́ ni pé a rí nínú Hadith àti Quran pé gbogbo Muslim máa jóná. so ẹ tẹ̀síwájú. Bẹ́ẹ̀ni ẹni lóòótọ́ ni ẹni gbogbo mùsùlùmí ní wọná yóò wọná. Ẹ dákun ibo lẹ́tí lè bá gbé jáde ayàwó ló sọ. ẹ ṣe so ẹ bá gbé Suratu Maryam jáde. àbí kí wọ́n kọ́ gbé Mishkat ń sí. Imam ṣe ti gbọ́rí abẹ́ ti gbọ́rí. Imam. Naam. Ṣé ti gbọ́ rí tẹ́lẹ̀ abẹ́ ti gbọ́ pé gbogbo Muslim ló máa jóná? Èmi tí gbọ́ rí o. Ok ẹ ṣe ẹ máa gbọ́ lálẹ́ ń bí báyìí. Mo ti gbé Sunday ká. Ẹ tẹ̀síwájú. Ẹgbọ́n sókè Imam ẹgbọ́n sókè. Mi ń ka náà ni mo fẹ́ ka tán fẹ́ farabalẹ̀ ká tán. Ẹ kà síta ká jọ máa gbọ́ yín bá ṣe ń ṣe.
وعن أبي درداء Imam وعن أبي Agbọ́n mi. درداء عن النبي صلى الله عليه وسلم قال خلق الله آدم حين خلقه فضرب كتفه يمنا فأخرج ذرية بيضاء كأنهم دار وضرب كتفه يسرى فأخرجت ذرية سوداء كأنهم همم فقال للذي في يمينه إلى جنة ولا أبالي وقال الذي في كافه يسرى إلى النار ولا أبالي رواه أحمد. Àmín. Ibi lójú ọlọ́mọ òtú. Ẹ bá wa tún nǹkan tẹ̀ ká Imam. نعم. Ẹ tún fún wa ní Yorùbá. Ẹ ṣé. وعن أبي درداء أني أتي أبو درداء التي حديث تيمي كوكون وينا أما بنو Ẹ má Imam ẹni sùúrù náà. A máa sọ. Ẹ kọ́kọ́ bá wa tún náà tàtó wa ṣàlàyé ibi tẹ́ fẹ́ gbé wa lọ yìí. Ẹ kọ́kọ́ tún náà tẹ́ tó fún wa lége òkòṣà. Ẹ ṣé. olówó èkó ẹjọ ẹ fíìsì máìkì yín kó voice yín ó go down a little bit olówó èkó ẹjọ. نعم. وني وعن أبي درداء عن النبي صلى الله عليه وسلم وني بعديث ولا ترى أبو درداء لا ترى النبي محمد ni ìránṣẹ́ yìí tí wọ́n wá sí ọ̀dọ̀ Abu Darda kọ́ọ̀dà ó sọ báyìí pé khalaqallahu Adama hina khalaqahu ó ní Ọlọ́run ọba dá Ànábì wa Ádámà hina khalaqahu nígbà tó dá fadaraba katfahu yumnan fa'akhraja dhurriyyatan baydahan ka'annahum darun wa daraba katfahu yusra وأخرج ذرية سوداء كأنهم همم فقال للذي في يمينه إلى جنة ولا هبالي وقال للذي في كافه يشرب إلى النار ولا هبالي. Ẹkún ayọ̀ ni máa mọ̀ ń sun ẹkún ayọ̀. Ẹkún ayọ̀ kọ́. Tẹ̀gbí ẹ bá wa tu Imam ẹ̀tù. Àdìsí tẹ́mi wò yìí àdìsí yìí o. Imam ẹ̀tù náà Imam ẹ kọ́kọ́ tu náà Imam. Ẹlẹ́gbọ̀rí ẹ̀dẹ̀ tí sáré ń sọ ẹ ti ń kàn dé màdé ẹ kọ́kọ́ tu náà ẹjọ́ Imam. Ànábì ò ní fi ọ̀rọ̀ tó jọ bá ilẹ̀ ní tí ó jẹ́ ìfẹ́ tó fún Imam. Àdìsí yìí Imam ẹ mọ̀ pé ẹ̀rí afẹ́fẹ́ la wà. Imam ẹ̀tù náà Imam. Ẹ̀tù ẹjọ́ ẹ̀tù. Ẹ ṣé ó yá. àdíyèsí tẹ́ ń fún wa yìí àdíyèsí. Ẹ kọ́kọ́ tu náà Imam mọ̀. Ẹjọ́ Imam ẹ̀tù. ọ̀dà sẹ́lẹ̀ tú fún wa yín. Nǹkan tá a máa sọ náà lè ṣe èyí bẹ́ẹ̀ ní kalaru bá wa tó ń sìn ẹ bá wa tu Imam. ẹ tú fún wa yín sẹ́ bá wa tú fún wa yín. Imam orí àdíyèsí táwa wò yìí àdíyèsí ẹ̀ ń gbọ́ tẹ́ ń gbọ́. Ok ẹni sọ Imam ṣàwọn pé tẹ bá tu tán náà tẹ bá fẹ́ ṣàlàyé pàdé sí àwa wò pé ṣé sọ yìí ní ṣé dọ̀ ìfò ní ṣàzán ní àwa wò ẹ kọ́kọ́ tu náà Imam ẹjọ́. Ní kalaru bá wa tó dùn lẹ́nu sìn ẹ wà fẹ́ tu sí Yorùbá. ẹ bá a tú ẹ bá a tú fún wa. àdìsí lẹ́yìn àwọn àdìsí tí ó sínú àwọn àdìsí tàbí àwọn àwòwá àti burúkú lélẹ́yìí ẹ̀tọ́ wọn kà lọ àdìsí alálẹ̀sánẹ̀ nàbí sallallahu alaihi wasallam wọ́n wá àwọn àdìsí lérí ahánà Muhammad sọ báyìí. Imam toilet lọ́gbọ̀mọṣẹ́ wọ́n lẹ́ẹ̀mọ̀ tó mọ̀ ẹtú kìíní Imam. àti àdìsí tẹ fún wa àdìsí tí ó correct ni. ẹ kọ́kọ́ tu náà ẹ tu náà ṣẹbẹ ẹ ti gbogbo Mùsùlùmí máa jóná sí ẹ wà fẹ́ tu. ẹ̀yin tẹ́ mọ́wọ́ ẹ tú fún wa yín. àṣírí ti tú o gbogbo Mùsùlùmí padà jóná. èsì pàṣírí tú. abáyé tó ìwà ní Islam ẹ ti yá jáde o. abẹ́jẹ́ tún ní káwá báyìí kọ̀ndẹ́mẹ̀ kájọ ilé ẹ̀yin ẹ kọ́kọ́ tu ẹ̀yin lẹ́ka ẹ tu. ara o ẹlẹ́mú wa àìsí báyìí kà. kẹwàá sọ tẹ́ káwá lẹ́sẹ̀ wá sọ ní tí ń ṣẹlẹ̀ ń bẹ̀ kẹwàá tu tán. ok ms ó yẹ ká yá tu fún wọn. hello sir. sáyẹ́sì rẹ̀ mọ̀jùmọ̀ yẹ ká sáré tu fún wọn náà ẹjọ́ mọ́. ẹ tú àwọn tá à ń wò tá à wà ní tá à ń wò yìí a ti mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ṣé yẹn sáré yẹn tú.
ṣáwa ni Mr. Az ní ká tu ní no eze ẹ jẹ́ láti tú mẹ́rin sí tú nǹkan tó fi mú odidi imam tó ka nǹkan tó ọ̀fẹ́ tú adájú àwọn náà ó rí sísìn kan pé òótọ́ ọ̀rọ̀ ní nǹkan tẹ̀ sọ̀bọ̀ tó wá bá wọn lójijì àjèjì níbi tẹ́ gbé wọn lọ. kì í ṣe parí ẹ má sọ bá yẹn ká ẹ̀ kì í ṣe parí sí pé òótọ́ àní kò ń ṣe yìí mò ń bá ní sẹ́ ẹ tí gẹ̀ẹ́tì ọ̀rọ̀ mi wípé ọkà nǹkan yẹn àti tú wá tún ṣe wọ́n ẹ tí gẹ̀ẹ́tì mi dáadáa Yorùbá yẹn ó fẹ́ dá fúnra wọn náà kà á gbọ́ bọ́ ṣe ká àwa nísàwọ̀ òkèwú but Muslim ni ó bá ókè wá ka nǹkan yẹn nísìn ọ wá ní ká ẹ tú ẹ fẹ́ tú gẹ́gẹ́ bí nǹkan tó ń sọ dàsí pé nǹkan táwọn tó ń ṣe program yìí ń sọ ṣé òótọ́ ni. kì í sòótọ́ kò sóòótọ́ nu tán sọ. kò sóòótọ́ nu ẹ̀ ok. bẹ́ẹ̀ni àwọn ṣe ń gbọ́. imam tí ó bá fún tó bá yẹ pé rọ́là ń pa imam ẹni tó wà lókè Mr. Az yìí náà ní mùsùlùmí làwọn bọ̀ àwọn òkèwú bọ̀ tó bá yẹ pé àwa là ń parọ́ imam ẹ ti ka kínní ó yẹ tú fún Mr. Az kí wọ́n gbọ́ nǹkan tó wà ń bẹ̀ ẹ ṣe. gbogbo ọmọ Yorùbá ń lé ní lóko wọn fẹ́ gbọ́ yín ó yẹ tú Yorùbá nǹkan tẹ̀ka tẹ́ bá dẹ̀ mọ̀ pé ẹ̀mọ́ tún mọ̀ ẹ sọ fún wa àmọ́ bá yín tú sóye yín ẹ tú ó yá. àbí ìmọ̀mù ti sálọ mo ti mọ̀ ìmọ̀mù ti sálọ. Ṣáìsẹ̀ ìmọ̀mù ti sálọ pàdé rẹ̀ kalẹ̀ o. ìmọ̀mù ti sálọ torí tó bá yá ẹ máa gbọ́ òun wa àwọn àáfàá yìí àwọn ìmọ̀mù yìí wọ́n á máa ní àwọn ọmọ yẹn ẹ ṣe sùúrù. ẹ káàárọ̀ sà ẹ jẹ́ ẹ sáré sọ pé kò fẹ́ béèrè kankan ní sẹ́jẹ́ má bínú ẹ̀jọ̀ ẹ sọ̀rọ̀ kan náà kan ń pa orin Saheed Òṣùpá tó tẹ́ ẹ kọ́ ẹ ló jẹ́ kí n sáré fẹ́ wọlé nǹkan kan trend lórí social media nísìn but nǹkan kan kọ̀ dùn mí díẹ̀ ni mo gbọ́ program yìí lánàá tẹ́nìkan bá yín ágíhùn pé kẹ wá sí Nàìjíríà kẹ wá ṣe debate ìta gbangba ṣe rí nǹkan tẹ́mi ń wò pẹ̀lú gbogbo tẹ́ni ṣe máa tẹ́ bá wá ṣe debate ìta gbangba àwa níbi tá a ló wá lè dé àwa mùsùlùmí àmà sọ́dẹ̀ ṣù ó máa dìjà pàtàkì bá rí pé ẹ ti ń lọ síbi àwọn òbí kan pé òótọ́ ọ̀rọ̀ ti ń jáde wọn ò dẹ̀ nífẹ̀ẹ́ wọn ò ní fi sùúrù sí nínú nǹkan tí mo fẹ́ sọ ni pé Saheed Òṣùpá kan nìkan wípé nǹkan tó ń kọ̀ mọ̀ ni pé kóun ṣáà ti ṣe oríire kóun náwó wípé Muslim bá àwọn àfáà náà ó níbi tó ń gọ sí ó níbi tó ń ṣe ń gọ sí pé oníkálùkù ló mọ ibi tó ń gọ sí pé òun gọ ẹ bí wípé àfáà kan dẹ̀ jáde pé nǹkan tó sọ yẹn ẹ̀ṣẹ̀ ni níwájú Ọlọ́run tó yẹ kí níwájú Allah níwájú Allah wípé ó rí dínkù Allah àtàwọn wípé ó yẹ kí Allah kí ìjọba Nàìjíríà tún gbé èrè ni wọn rí wọn. wọ́n tún wá sọ́dọ̀ rẹ̀ pé kí ló mean láti sọ pé nǹkan tó mọ̀ ní pé kó ṣáà ti náwó kí ni àwọn fọ́nì sí wípé dàsí ní sí pé nísìn kí ni ọkọ̀ wà kó má oṣù pé n fẹ́ ṣiṣẹ́ náwó kì í ṣáà ti náwó tó tún wà ní kram ni. a ní orí àwọn afáàyàn orí wọn ti. ms ẹ jẹ́ asáré tún kìíní fún ìmọ̀mù ẹ jẹ́ ká tún kìíní fún ìmọ̀mù ẹ ká tún nǹkan sí àfáàyàn kọ̀ tí ó tù. ẹ máa gbọ́ nǹkan tó wà ń bẹ ẹ̀yìn èèyàn wà ìdí tá àfáàyàn fi sá lọ. ó ní Abu Dawuda reported Allah messenger saying. Abu Dawuda ń ṣàlàyé nǹkan tí Muhammadu jíṣẹ́ Allah sọ wípé. Allah created Adam. Allah lòun dá Ádámù. When he created him. Nígbà tó dá Ádámù tán. He struck his right shoulder. Ó fa apá ọ̀tún Ádámù. And brought forth his offspring white like small ants. Ó fa ọmọ jáde àtàrà ọmọdọ́mọ ẹ̀ wọ́n jẹ́ funfun. And he struck his left shoulder. Ó fa apá òsì. And brought forth his offspring black as though they were charcoal. Ó mú ọmọ dúdú jáde àwọn bíi olówó Rashidi ọmọ lásán lápá òsì. Then he said to the party on his right side. Allah sọ fún àwọn tó wà lápá ọ̀tún pé. To paradise. Imam ní òun wọ́n máa lọ sí àlùjọ náà ọ̀run rere. And I do not care. Olóhùn ọ̀gbọ́n kankan wọn ọ̀gbọ́n pa wọ́n ti gé tí wọ́n lọ. And he said to the party in his left shoulder. Ó sọ fún àwọn dúdú tó wà lápá òsì àwọn olówó àwọn Rashidi àwọn oníbẹ̀lẹ̀ ọmọ lásán àwọn ìmọ̀ olóṣù. Ó ní kí wọ́n máa lọ nínú náà ìmọ̀ nílẹ̀ And I do not care. Allah ní kí wọ́n máa lọ sínú náà wọn ọ̀gbọ́n kankan. Nǹkan tí Allah ń sọ níbí ni pé nígbà tó ń dá Adam àwọn amọ̀ funfun ó yọ láti apá ọ̀tún yẹn ni àwọn àràbù yẹn ó wá yọ àwọn dúdú ìyẹn ni ẹ̀yin ọmọ ilẹ̀ adúláwọ̀ tẹ́ ń ṣe Islam ó yọ wọ́n jáde ní apá òsì níbi táwọn aláìyá wèrè jù ó wá sọ fáwọn funfun yẹn pé to paradise ó ní kò sí nǹkan tí wọ́n bá ṣe wọ́n bá pa gbogbo ayé yìí wọ́n bá kórè kò sí nǹkan tí wọ́n bá ṣe inú àlùjọ náà ni wọ́n ń lọ ó wá kọjú sí àwọn dúdú tó yọ ní apá òsì Adam ó ní to hellfire ó ní ẹ̀ bá kírun kú ẹ̀ bá gbà wẹ̀kẹ́ nọ́sà ẹ bá fìyà jẹ ẹ bá kó gbó ní yín kẹ kó fáwọn Saudi kẹ lọ fi kíṣì gìjà là inú iná òun nílé yín ìtumọ̀ ẹ̀ nìyẹn. ẹ sà ó dà pé Yusuf Adépọ̀jù òun náà máa ń ṣe program lórí TikTok màá fẹ́ kẹ́ wá kíní ẹ̀ lọ
kẹ́yìn náà kẹ́ lọ bá dá sí tìyẹn because. káwa lọkẹ ẹ máa ṣí ẹ péjì wá fún mi ẹ máa ṣí ẹ péjì wá fún mi ẹ tẹ́ sọ yẹn nípa kéwù kò ní mọ́tò wa náà ẹ máa ṣí ẹ péjì. but one thing ni pé kò lè wá oṣù ọ̀pá. ẹni tó jọ̀gá ẹ̀ Ustaz Jamiu tó jọ̀gá ẹ̀ máa ń wá bí dáadáa so. lórí láti kọ́ bí mi ti ń wo program yìí nìsín láti Tuesday àbí láti Thursday tó kọjá nìsín mi ti ń wo program yìí. wèrè mọ mọ́tò kò ní jáàmù náà. nǹkan tó wá fọ́ọ̀nì tí mo ṣe wọlé nígbà tí àfa káàkiri sọ yẹn bíbélì ló mọ̀ kò mọ̀ Kùránì kò mọ̀ amagbésáré. tó di pé kẹ́yọ̀ká kéwú kọ́ wá tu odidi ìmá ọlọ́wà ṣàánú àṣà ká má tún sọ̀rọ̀ ju tó láwọn ọdún. ìmọ̀mù yẹn ti dé padà wọ́n ti dé padà ìmọ̀mù ti wọlé ms. ó dàrú mà. ok ìmọ̀mù ti dé padà. ẹ kú ojúmọ́. ok bàbá aláṣẹ ẹ káàbọ̀. ẹ kálẹ̀ ẹ dẹ̀ kú ètò mo bá programu yìí mo rí pé ẹ̀ ń challenge muslim ṣé muslim àti christian. ẹ ló sà. muslim là ń bá kú bíbá. Muslim àbí bọ ẹni ká bílíìfù pé afẹ́fọ́ ojú aláwọ̀ ìsọ ẹ pé aláwọ̀ ìsọ ọlọ́run. ṣègidì ni bẹ́ẹ̀ ni ṣègidì lálá afẹ́fọ́ ojú ẹ̀ ń bíbá. bọ mi kí wàá ta wá ní ọlọ́run. ta lọ́lọ́run wa ń bàdàn. ọlọ́run wa bàdàn ẹ mọ program olódo ní ẹ ní mọ babaláwo tẹ jẹ ẹni sọkọ fún yín ẹ sọkọ fún yín. babaláṣẹ ẹ má mú tún wọn ẹ jẹ́ ká bọ́ sórí program pẹ̀lú wọn. babaláṣẹ ẹ jẹ́ ká bọ́ sórí ètò. so ẹ jẹ́ ká sọ program tá a sọ yìí. ṣẹ̀gẹ̀dẹ̀ lè tán máìkì nígbà babaláṣẹ. ẹ ṣe máìkì yín. ẹ ṣe sùúrù exclusive. mo ti sí máìkì mi. so ẹ jẹ́ ká fún lẹ́rìí aláṣìgìdì ní ẹ jẹ́ ká fún lẹ́rìí iṣẹ́ lè kàwé. mo gbà iṣẹ́ lè kàwé ẹ ní sùúrù iṣẹ́ lè kàwé dábàá gbé síta fún yín. ẹ ní sùúrù ṣe kéwù dáadáa. mo kéwù bọ̀ mo kàn sọ fún nǹkan tẹ́yìn gbé jáde. tí wọ́n tó dé ṣe lè ka fatia ok wọ́n ti dé ẹ má wọrí wọ́n ti dé ó yá ẹ̀ka. ẹ kọ fún yín kéde pé mi ò lè kà bọ̀ nǹkan tẹ́yìn gbé jáde èyí náà mọ̀ pé ẹ gbọ́ mi ẹjìn sọ̀rọ̀ tán èyí náà mọ̀ pé nǹkan tẹ́ gbé síta irọ́ wà ń bẹ̀ bọ̀ ifá tẹ́yìn pé lórí ìlú màtí irọ́ wà bẹ̀ pé ẹgbẹ̀mí náà tàbí ẹgbẹ̀mí náà gbọ́ pé ifá tẹ́yìn sin irọ́ wà ń bẹ̀ ifá tẹ́yìn sin Ògún Ọ̀ṣun irọ́ wà ń bẹ̀. babaláṣẹ ẹ kọ́kọ́ ka kínní àti ìbáyín sọ nǹkan ẹ ka kínní tàbí jáde ṣẹgbọ́ ẹ ka nǹkan tàbí jáde. mi ò ní kà fún yín àyàtọ̀ pé ẹ̀yin èmi mo fẹ́ ẹ̀yin ẹ kó ti béèrè mo fi béèrè ó túmọ̀ sí pé ẹ̀yin lẹ́fẹ̀ẹ́ bí ń béèrè ẹ̀ dáhùn béèrè tèmi mo kọ́ bí ní béèrè ẹ̀ dáhùn béèrè. babaláṣẹ ó yẹ ní sùúrù ìbéèrè yín ẹni pé Allah lọ́lọ́run àwa sọ fún yín pàlà òkè ìṣọ lọ́hùn àdẹ ní ìwé tẹ́tí máa ka àdẹ ti gbéwèé yẹn jáde ọ̀rọ̀ àkọ́kọ́ tó ẹ máa gbọ́ ẹ ní sùúrù ọ̀rọ̀ àkọ́kọ́ ẹ ọ̀bẹ kílẹ̀ béèrè. ìbéèrè mi ni pé ṣé Ifá ti ṣé òun ni ẹ máa gbọ́ ẹ ní sùúrù gbàtẹ́ kọ́kọ́ wọlé ìbéèrè nẹ́tíwọ̀kì yín ò dáa. nẹ́tíwọ̀kì yín ò dáa bí akẹ́ bọ́ọ̀lì ká wọlé padà. ọ̀ya ẹ̀yin bọ́ọ̀lì. ok náà ó ti dáǹsì ẹ dúró ó ti dá ó dẹ̀ ti ṣó gan padà. ọ fẹ́ máa padà wọlé padà wá padà ṣe send request padà. gbogbo lé tápìn wà tí wọ́n wá mi látàárọ̀ lóde ẹ bá gbọ́ lé olówó èkó kí yá bá mi. ìyàwó kí bàbá. ms baba olówó èkó. ìtàn yín là ń wò yẹmẹ sábà o à ń wo tán yín o. hello. ya exclusive káàbọ̀ so babaláṣẹ ẹ káàbọ̀ padà. so babaláṣẹ ẹ jẹ́ ká ṣẹlẹ̀ yẹ pọ̀npọ̀n ìgbà tẹ́ wọlé ẹ ní pé Allah ni Ọlọ́run àwa wá sọ fún yín pé ṣégidì ni Allah so ẹ jẹ́ ká lọ ojú ẹyọ kan yẹn ẹ máa gbọ́ ẹ sùn. mo sọ pé ẹ̀yin sọ pé Allah ìsọ Ọlọ́run bí mi sọ pé mo sọ fún yín pé Allah. ok nǹkan ẹ máa gbọ́ ọ̀rọ̀ tẹ́ ọkọ̀ sọ pé Allah lọ́lọ́run àwa sọ pé Allah kì í ṣọlọ́ ẹ jẹ́ ká kọ́ yanjú ẹ̀ so àti gbé síta fún yín tẹ́ ẹ bá lè ka ẹ sọ pé ẹ lè ka o àwọn ọmọ yín lọ́wọ́. mi ò lè ka. ẹ máa gbọ́ èwo lẹ lè ka ṣé Yorùbá lẹ lè ka àbí Gẹ̀ẹ́sì. mo sọ pé mi ò lè ka torí pé kí n ti kà jáde mo agbá ti yẹ ká ìtọ́. mo ní ṣé Yorùbá lẹ lè ka àbí Gẹ̀ẹ́sì. mi ò lè ka ìkankan bẹ̀. ẹni sùúrù ẹ lọ léèwé ni. mi ò lọ léèwé o. ẹ ríyàn rán yín abẹ́yìn lẹ lọ wọ́n rán yín abẹ́ sá. mi ò ríyàn rán mi ni ṣé lè rán mi. no ẹ má ṣeré náà serious ni náà gbàtẹ́ mọ́ ẹ níṣẹ́ lè ka Yorùbá. èmi náà sọ fún yín pé ẹ̀yin lẹ gbé kí ni ìṣòbò mi fún yín mo ti sọ fún yín.
ok ẹni sùn ṣẹlẹ̀ ká kí nígbà yẹn ṣẹlẹ̀ ká kí. kí ni pé mi lè kà bọ nǹkan tẹ̀yìn kọ síbẹ̀ ẹ mọ̀ nǹkan tẹ̀ kọ. àwa kọ́ la kọ̀ọ̀kan nǹkan tẹ̀ kọ ẹni sùn nǹkan tẹ̀ gbé sí ẹ mọ̀ pé nǹkan tó yẹ pé wà ègé ṣe pé bí àpé mo ń tako Ọlọ́run ni bẹ́ẹ̀ ló ṣe rí ẹ mọ̀. ms ẹ ṣe bá ms wọn náà ẹ ṣe bá ms ẹ bá ń gbé fatia síta fún wọn Quran 1-7 ẹjọ àwọn aṣàkọlàkọ ṣọlá ń gbé fatia síta. ẹyin ẹ mọ̀ kó ṣe ẹ̀fẹ̀ sọ̀rọ̀ pa ifá ẹ̀fẹ̀ sọ̀rọ̀ pa ìbílẹ̀ bọ̀ ẹ̀fẹ̀ sọ̀rọ̀ pa kùrìánì. so baba aláṣẹ ṣe máa ka fatia yẹn abẹ́ ẹ̀ka. ẹyin mọ̀ kó tó ṣe yìí ẹyin ò fẹ́ sọ̀rọ̀ pa ẹyin ò fẹ́ yẹ kó sọ̀rọ̀ pa ìbílẹ̀ ẹyin ò lè dáhùn ìbílẹ̀ jáde. ó wọ́n pẹ́ ẹ̀kọ́ ti yẹn tẹ́ bá ti lè dáhùn ìbílẹ̀ tèmi nípa ìbílẹ̀. àti jábọ́lẹ̀ jama bí tó báyìí ṣe máa ní ká máa sọ̀rọ̀ nípa àṣà àti ìṣe wa ṣẹ́yìn ò kì í ṣe Yorùbá ni àwọn ipò yìí ṣé wọn ò lè dánú rò ni. ẹ bá gbé fátì àyè jáde. ẹ káàárọ̀. èyí tẹ́yìn ká àti ẹ̀ka lẹ́ẹ̀kan tẹ́ tù ẹ wá ní ká gbé fátì jáde ẹ ṣe sùúrù ìmọ̀ ẹ yá exclusive ẹgbọ́n sókè jáde. ẹ káàárọ̀ ms baba mo really appreciate gbogbo nǹkan tẹ́ ẹ ṣe ọmọọba mo appreciate ẹ̀yin náà àti olówó Èkó mo gbádùn program yìí àná gan mo wà ń bẹ̀ lánàá mo even though mo máa message ms baba because gbogbo nǹkan tẹ́ ẹ̀ sọ yìí sá mo nípa ó fún yín àti sọ́rí ní program kan rí tẹ́ pé like kí ló ń jẹ́ muslim kí ló ń jẹ́ christian gbogbo akàn tanra wa ni kò sí ìkọ̀kọ̀ tó ń jẹ́ ọ̀run kankan kò sẹ́ni bọ̀dẹ̀ tó ń lọ sọ́run ẹlòmíì ò mọ̀ Ọlọ́run fi òye yẹ́ lómi nípa àwọn kìnìún yẹn bọ́ àwọn kan nǹkan tó mi kọ́ nínú muslim ni pé ó gbọ́dọ̀ sọ pa muslim láì dá tí muslim bá wà ń bẹ ọ máa rí ẹbí ọ̀tá ni because gbogbo program kan tẹ̀ ń ṣe is right thing because culture wa wọn gan is ẹ̀sìn àbáláyé èmi sì mọ̀ wá èmi determine lọ́kàn tèmi pé àti muslim o àti christian o àti babaláwo I'm not doing anything mo kàn focus pé anything about this life is God because most of wọn àfáà yìí mo fẹ́ lè sọ pé àwọn ọgọ́ ló ń da ogun ẹ̀rú jù because ẹ̀sìn tí ò ń ṣe ẹ̀sìn yín tẹ́jú wá láti ta tẹ́wá tó yẹ pé lára ẹ̀sìn yẹn náà tún máa fi sọ pé àlá ó máa pààyàn is it the right ẹ̀sìn gangan even though àná mo ṣe wo life kan tí wọ́n sọ pa bible gan tí pastor kan sọ nínú church ní pé everything about this bible is scam ó dídì sọ gbogbo ní church tó yẹ pé mo lè send ẹ̀sìn ms baba màá send ẹ̀sìn tí wọ́n ṣe tán màá send ti church yẹn fún yín tí bọ̀bọ̀ yẹn dídì sọ pé gbogbo nǹkan tó kọ sínú bible ní pé ẹni tó kọ bible gan ó tún dídì wá sí nàìjíríà nígbà kan fi wá kó wa ní gold ni àlùmọ́nì wà lọ́wọ́ kó ní pé gbogbo nǹkan tó ń kọ sínú bible Quran there is nothing there because èèyàn ló kọ́ náà ṣáà àwọn amẹ́gbà tó kọ́ ni àdé wọn tó ń sọ àwọn jẹ́ ànábì jésù tó ń sọ ṣèbí èèyàn bíi tiwa náà ni ó dàbí kéèyàn kú kọ́ máa náà kọ sórí ẹ̀ lẹ̀ kí ló kọ́ wá pẹ̀lú gbogbo inú gbogbo nǹkan tẹ̀ ń tú yìí gbogbo nǹkan tó ń kọ arabic tó ń kọ yìí most wa kọ́ la mọ ìtumọ̀ ẹ̀ bọ̀ wọn àfáà nǹkan tó fẹ́ jẹ bí ọ̀rọ̀ tẹ̀ máa sọ tẹ́lẹ̀ náà nǹkan tó fẹ́ jẹ kò jẹ́ kẹ́lómi gbádùn and then ẹ̀sìn yìí á ti gbà wọ́n ti brain wash iwájú ká ètè believe lọ ní pé tá a bá sin Allah àbí tá a bá sin church a lè make ẹ̀ bọ̀ nǹkan tẹ̀mí kàn rí nínú ẹ̀sìn tiwa ní nàìjíríà mi bá ẹ̀sìn àbáláyé wa nǹkan tí mo rí nínú ẹ̀ ni pé most wa ẹ̀sìn wa yìí àfi help ara wa èyí tó fi help kò fi bẹ́ẹ̀ pọ̀ so nǹkan a máa fi ṣe ra wa ló pọ̀ jù so ìgbà tó máa gbẹ́sìn yẹn dé ó help díẹ̀ kò jẹ́ kọ́wọ́n yẹn lè máa para wọn because bẹ́ẹ̀ mi ṣe rẹ́sìn àwọn babaláwo everything yẹn èyí tó pọ̀ jù bí kọ́ṣọ́gùn kàtíyan ni kọ́ ní pọ́nmọ́ eléyìí ológo kọ́ lọ gbogbo ẹ̀jẹ̀. bàbá ẹ má bínú exclusive nǹkan tẹ́ sọ yìí kò rí bẹ́ẹ̀ ó dà bí mo fẹ́ kẹ́kẹ́ la móvì ti pọ̀ móvì Yorùbá fi móvì lẹ́nu bàbá fáàtì mo sọ fún yín móvì lẹ́nu. no ẹ mọ̀ kọ́lẹ́kì sọ bẹ́ẹ̀ ni pé no èmi ò bí òun nípa àwọn kìnìyàn o so ẹ ẹ kàtí ẹ ṣàlàyé nǹkan tí ó yẹ fún wọn ẹ kàtí ṣàlàyé nǹkan fún yín ó dàbí energy bí wàá ṣe lò ó ní bí àpẹẹrẹ àwọn tó kó wá gbìyànjú kan fẹ́ ṣe ayẹyẹ òun àti ẹwàjọ ń jà kó wá pé òjò kó fi ba ayẹyẹ ẹ jẹ́ ṣé agbára wa yẹn ni ò dá àbẹ́yàn yẹn ni ò dá mo fẹ́ kẹ́ dáhùn. ẹ̀yàn yẹn ni ò dá because kẹlẹ ẹ máa gbọ́ torí ẹ̀yin náà àgbàlagbà ní tọ́wọ́n ọmọdé bá pàdé ẹlẹ́mọ̀ bí máa ṣàlàyé fún wọn ṣé wàá mọ̀ pé agbára tọ́wọ́n bàbá wa ti wá nìyẹn ká ní ibi tí wọ́n ṣe dé ìyàwó tẹ̀síwájú àwa náà máa lè ti lọ àwọn ti ní dàgbàsókè nínú technology Saudi òjò kì í rọ̀ ń bẹ gbogbo ilẹ̀ wọn Arabu yẹn àwọn òyìnbó ló ẹ̀ṣẹ̀ báwọn ṣe dúró nǹkan tó máa ń tẹ̀sókè ó máa lọ ba ojú ọjọ́ jẹ́ lòjò fi ń rọ̀ lọ́dọ̀ wọn ń sìn ẹ̀wọ̀ ọdún tọ́wọ́n bàbá wa dẹ̀ ti ní agbára yẹn
táwọn ò dẹ̀ mọ̀ lò tí wọ́n ti bàjẹ́ pé kò dáa fún wa ṣẹ́kẹ́ so kò sí nǹkan tó ń jẹ́ oògùn ká ẹni tó ń lò ní negative way ṣóyè yín bí àpẹẹrẹ ń sẹ́wọ̀n ìbò ní bulletproof àwa náà ní pé tó bá yìnbọn fún wa kó máa a ní antidote oríṣiríṣi bí àwọn nǹkan fẹ́ fún wa ní májèlé so ṣẹ́kẹ́ gbogbo nǹkan yẹn dáradára ni bẹ́ẹ̀ bá ṣe lò ó ni ẹ̀yin lè lò lọ́nà tí ó dá kémi lò lọ́nà tó dá ṣóyè yín tàbá kálàwà tẹ̀síwájú lórí àṣewádìí àwa náà àti develop ẹ̀wọ̀ India lẹ́nu ẹ̀wọ̀ China India àti develop ní technology nínú medicine the same thing pẹ̀lú China ẹ̀wọ̀ Malaysia Indonesia ọ̀dọ̀ wa ni wọ́n ti wá kó rọ́bà àti ọ̀pẹ lẹ́yìn tí wọ́n ti là wá ẹ̀wọ̀ ilẹ̀ Yorùbá tí wọ́n ti wá kùnkùn iṣẹ́ àfa làgbé dání pastor làgbé dání ẹ̀yìn imagine ẹ̀wọ̀ Brazil football ni wọ́n ẹ̀wọ̀ bíyà sport kan làwa náà ṣe ṣáà ti ní dàgbàsókè nǹkan tá à ń sọ nìyẹn la fi ń jí àwọn èèyàn á pè ní pé kẹ lọ ṣe babaláwo ṣóyè yín bọ́dọ̀ bá jẹ́ nǹkan tí wọ́n ń ṣe nídìílé yín ẹ lè ṣe torí tiwa ni bọ̀ nǹkan tí wọ́n dúró láti ilẹ̀ arabu Islam àti Christianity kò sí fún wa ṣóyè yín so nǹkan tá à ń ṣe ń bí ni ẹ ṣe. ẹ káàárẹ̀ ẹ kú ètò ẹjọ mo ní ìbéèrè tí mo fẹ́ wá béèrè ni. ṣé mo lè béèrè? à ń gbóyin tó bá ti lọ pẹ̀lú. tó bá ti jẹ́ nípa Islam la máa ń sọ. ẹjọ níbo ni ànábì ti bókùsù àti nínú àyà olúwa nọ́mbà 1. ibi táwọn bí ti bókùsù nínú ìsà òkú ló ti bókùsù ó dẹ̀ Fatima ló bá sùn. ẹjọ ẹ ṣé mo lè rí? bẹ́ẹ̀ni ìwọ béèrè a ó sì fi fún ẹ. narrated by Ibn Abbas. ẹmẹsẹ ìjẹkọ àtìgbéjáde ẹkọ ìjẹkọ sọ̀rọ̀. èmi fẹ́ kà kí n fún ọ lẹ́rìí kó máa wúwe ká máa wúwe. ẹjẹkọ àtìgbéjáde tọ́mú ṣiṣẹ́ kàkà lọ àbíwá rẹ̀ fẹ́. ẹ̀ka mò ń gbọ́. narrated by Ibn Abbas. Ibn Abbas ń gbé wa débẹ̀ pé. I Muhammad put on her my shirt. Muhammadu sì pọ̀ṣọ rẹ̀ ó sì wọ̀ sí arábìnrin òkú Fatima lọ́rùn. that she will wear the clothes of heaven. a lè wọṣọ náà gẹ́gẹ́ bí aṣọ ọ̀run rere àlùjọ náà. and I slept with her in her coffin. Muhammadu sì ń kó pàpà ṣùgbẹ́ fún òkú yìí dọ́gì káwọ́gẹ́ that I may lessen the prayer of the wọ́n á lè bá dé ìyanu sa òkú. She was the best of Allah's creatures to me after Abu Talib. ó ní nínú àwọn èèyàn tí Allah dá lẹ́yìn Abu Talib Fatima yìí ló tún dájú. The prophet was referring to Fatima, the mother of Ali. Muhammadu ń sọ bó ṣe pàpà ṣùgbẹ́ ìyá Ali Fatima. The Arabic word used here for slept is istajat. Èdè Lárúbáwá láti kó ìbásùn fún yàn pàpà ṣùgbẹ́ ní istaja. And literally means lay down with her. ó túmọ̀ sí pé bóyá yọ̀dí oríṣiríṣi lọ́kọ̀láyà. It is often used to mean lay down to have sex. bí a missionary ni mọ́mí and daddy oríṣiríṣi wé báyìí. Muhammad is understood as saying that he slept with her, she has become like a wife to him. Muhammadu ní bóun ṣe ti bá ṣe pàpà súpé yẹn ó ti dìyàwó fún òun nìyẹn. So she will be considered like the mother of the believers. ó ní bóun ṣe bá sùn ó ti di ìyá àwọn Muslim nìyẹn. This will supposedly prevent her from being tormented in the grave. ó ní ilé àlebà dẹ ìyá kò ní sí ìyá nínú ìsà òkú fún. Since Muslims believe that as people wait for judgment day, they will be tormented in the grave. nígbà tí àwọn Muslim ti gbà pé ìyà máa ń jẹ wọ́n tó bá ti wà nínú ìsà òkú. To reduce the pressure here means that the torment won't be as much. láti bá dẹ ìyá nínú ìsà òkú bí bá túmọ̀ sí pé ìyà yẹn ò ní pọ̀. Because she is now like a mother of the believers. tó ti di ìyá àwọn Muslim nìsín. After Muhammad slept with her and consummated the union. lẹ́yìn tí Muhammadu ṣe tàtàtà pàpà súpé fún tán. Mama, Abina. Ó paná, okay. Mama. So, ẹ máa rí ìkàlẹ̀. wọ́n ní Muhammadu paná nínú sàkún yẹn ibẹ̀ ṣòro fún wọn. Ẹ máa rí ìkàlẹ̀ kan Al-Umar, the treasure of deeds. ẹ jẹ́ kí ni verse yẹn? Òun ni mo ti ń sọ ẹ wá screenshot òun ni Kanz Al-Umar, the treasure of deeds by Ali bin Uzam, volume 13, page 609, 610, hadith number 37609. So òun nìyẹn. I think there's still another hadith. Okay. Mama, I can go. Mama. So, thank you. Muhammadu tí ẹ pọ́nlé ẹ̀yin mùsùlùmí abókùsùn ni. ẹ tún ní olè náà tún ní Muhammad. ó jalè náà ó wà ní Quran ó dẹ̀ wà ní hadith. ó jalè ẹjọ́ tó bí hadith wo ló ti jalè. ogun tí wọ́n náà máa lọ ń jà yẹn wọ́n lọ ń jalè ń bẹ̀ ní ìdigunjalè ni kò kí ń ṣe ogun ẹ̀sìn. even gan Allah
náà tún bá wọn sọ pé nínú ọrọ̀ ogun tí wọ́n bá kó wá kí wọ́n máa pín wọ́n ní síwájú wọ́n tó pín ọrọ̀ ogun. So Allah ló máa ń gba percentage. wọ́n lọ kó ọrọ̀ ogun wọ́n lọ ń jalè. ms ẹgbẹ́ jáde. ẹni òrìṣà làálà. síwájú kí wọ́n tó pín ọrọ̀ ogun ẹni ṣìgìdì tí ò lè sọ̀rọ̀ tí ò lè wò. ms ẹgbẹ́ jáde. so báwo ló ṣe tún wá ń gba nǹkan ogun. Muhammadu ló máa ń gba Muhammadu ló máa ń gba percentage Allah. Muhammadu ló sọ gbọrọ Allah náà. tó wà ní Quran. so ms ẹgbẹ́ bíi tí ó ti jalè tó ti já sí yóò jáde wọ́n ní Muhammadu ò jalè. Ọ̀gára ọlọ́ṣà ni alọ́kọ́ ló ń kígbe. ẹ̀yẹ̀ bá yín gbé jáde má bí. wọ́n lọ raid ni wọ́n lọ ń ṣe wọ́n lọ ń jalè ni raid ó lè wọ́n lọ ń jà. ẹ̀dùn ṣiṣẹ́ aláwọ̀ yóò sẹ́nà fún lè. wọ́n ló ṣe sí yìí wọ́n ni tó bá ti yé wọn máa ṣépè fún ni. ètò àmì ìsìn lọ́nbà yìí kí ó fò àti àlàkùn bàbá Muhammadu àti Allah. kí òfò àdánù ẹkú rere gbogbo ìdílé ẹ̀ àti ìyàwó àtọmọ ẹ̀ gbẹ àti Muhammadu àti Allah kó fò máa bá gbogbo wọn bí wọ́n wà. ẹ ṣe sùúrù náà. kì í sùúrù bá wo damage tó ṣe fún Áfíríkà ṣe ẹ mọ̀ ṣá ṣe ẹ mọ̀ damage tó ṣe fún Áfíríkà ẹ wà àwọn ọmọ wọn wà ní káàkiri. ms ẹgbẹ́ àlìtàbárí yẹn síbẹ̀ àlìtàbárí. wọ́n ti bàálù jẹ́ olórí burúkú ni wọ́n. ẹ máa wo tá a fẹ́ ka àdìtà fẹ́ ka ní At-Tabari volume 9 page 31 tẹ́ bá tẹ̀sí. tabadẹ sáà tiẹ̀ kò gbọ́dọ̀ yàtọ̀ sí nǹkan tí tẹ́ bá tẹ̀sí yàtọ̀ àfẹ́mú fún bíbá sọ fún yìí. bó bá ṣe jẹ́ làwọn ẹgbẹ́ síta. At-Tabari ẹ ti rí volume 9 31 ẹ lè download ìwé yẹn gan PDF ẹ wà ní Google ẹ máa rí Muslim drag Muhammad as thief. àwọn mùsùlùmí wọ́n wá Muhammadu níwọ̀kíwọ̀ gẹ́gẹ́ bí ó lè torí ó jalè alọ́kọ́lọ́ kígbe. They raided us in our settlements. àwọn Muhammadu lọ digunjalè níbi tí àwọn èèyàn fi ṣe ibùgbé. Though we were men who retaliated. àwọn ọkùnrin wà tí wọ́n sọ ọ̀gùn bí àkànbí ọlọ́ba tí wọ́n dúró tán. This is the end of Abu Wajah report. ibi ni Abu Wajah parí ìròyìn tiẹ̀ sí. To return to the report of Amir bin Shuaib. ká padà sí ìròyìn Amir bin Shuaib. After the messenger of Allah had completed the return of the captives of Unayya to their families. lẹ́yìn ìgbà tí Muhammadu lọ kó ẹrù ti Unayya fún àwọn mọ̀lẹ́bí ẹ̀ Unayya yẹn ó kú síbi tó ti lọ jalè wọ́n pa. He rode away. Muhammadu bá ń gun kẹ́tẹ́kẹ́tẹ́ wá ń sá lọ wọ́n bá ń lé. And the people followed him. àwọn yẹn bá ń pariwo ẹ bá mi kí gbé olè. Oh, messenger of Allah. Muhammadu ti ṣe Allah. Divide our booty of camels and small cattle among us. fún wa kan nínú kọta lọ jí fún wa ti wa ó lè ọba pariwo. Until they forced him back against a tree. nígbà tó gbá Muhammadu wọn bá fẹ̀yìn ẹ̀ta gbà. And his mantle was pulled away from him. wọ́n bá já Muhammadu sí wo bá ń kí ó bá ń bẹ̀rẹ̀ sí ní wípé. He said, ẹ̀yin ọmọ ènìyàn. Oh man, ẹ ṣàánú mi. give me back my mantle. ó ti já mi sí ó fún mi lókun kò fún mi láṣọ. By Allah. ṣàánú mi ẹ má jẹ́ ń lówó ọjà. If I had as many sheep as the trees of Tiyama, ẹ fún mi ṣòkòtò mi tó bá jẹ́ pé nǹkan tá a jí pọ̀ ní. I would have divided them among you. má ti fún yín tí yín ẹ ṣàánú mi. ẹ ṣàánú mi. ó tún jáde nínú Quran náà. ó tún já sí òun yẹn. ṣọ́tún ní ìbéèrè tó ṣe fẹ́ béèrè. ó dáhùn pọ́n sọ pé ṣìgìdì lálà àbí. kírun àbí ṣáwà ń bẹ. wọ́n wà ń bẹ̀ tán ní. mo kí n o. ẹ jẹ́ ń kírun. bẹ́ẹ̀ ni mo ń kí lórí ìjọsìn fún ọba tó ní mí. lábẹ́ kírun fún. ta lọba tó ní ṣígídì ṣe Ọlọ́run lọba tó dá mi. irọ́ Ọlọ́run ò béèrè lọ́wọ́ yín náà. Ọlọ́run lọba tó dá mi. Ọlọ́run lọba tí a lè jọ́sìn. nǹkan tá a máa kà fún wọn ni pé Quran 1971 bó ṣe máa jóná lọ́ba jẹ́ Muslim so wọ́n lè mọ̀ pé nǹkan wọn kí yẹn kò ṣe nǹkan. ẹ lè sọ pé a máa jóná torí pé a jẹ́ mùsùlùmí. ẹ̀yà ayé ká fún yín lẹ́rìí. ló sọ bẹ́ẹ̀ mi kọ́ mo sọ bẹ́ẹ̀ Quran ni. ẹ jẹ́ ká wo ibi tó wà. Quran chapter. ṣé ẹ mọ̀ túmọ̀ ṣé ẹ máa ń kí náà ṣé ẹ mọ̀ túmọ̀ ẹ̀. mi ò mọ̀ túmọ̀ náà lọ títí o. ẹ̀yin náà wò bẹ́ẹ̀ ṣe dàgbà tó yìí náà ẹ kí ìkọlẹ̀ everyday ẹ mọ̀ túmọ̀ ṣé dà bẹ́ẹ̀. má ṣe in fact wọ́n ti fẹ́ sí ikú àwọn. even mo gbọ́ ọ̀rọ̀ yìí ní àná. wọ́n ti kọ́ àwọn ẹ̀rọ fà. wọ́n kàn kó yín lẹ́rù ni. He is the Lord of the heavens and the earth and everything in between. lánàá ní olúwa ayé àtọ̀run olówó ní gbogbo nǹkan tó wà So náà worship him alone and be steadfast in his worship. oníkẹ́sìn òun nìkan kẹ́dẹ̀ dúró ṣinṣin nínú sísun Do you know of anyone equal to him in his attributes? oníṣẹ́ ìmọ̀yàn kan tó bá wọn dọ́gba tó lè ṣe bọ́n bá ṣe ń ṣe. Yet some people ask mockingly, síbẹ̀ wọn kan béèrè ní béèrè yẹ̀yẹ̀. after I die, will I really be raised to life again? ṣé tọ́wọ́n bá kú ṣáwọn máa jí dìde padà.
Do such people not remember that we created them before when they were nothing? aláàní ṣé àwọn èèyàn yìí gbàgbé pé òun dá wọn nígbà tí wọ́n jẹ́ nǹkan kan. By your Lord, O prophets, nípa ti ṣègidì aláàrẹ wọ Muhammadu. we will surely gather them along with the devils a máa kó gbogbo wọn jọ pẹ̀lú ṣáìtọ́n. and then set them around hell on their knees. a máa dá wọn kúnlẹ̀ nínú iná wọn á dijú wọn káwọ́ sókè. Then we will certainly begin by dragging out of every group the ones most defiant to the most compassionate. àwa bẹ̀rẹ̀ sí ni máa wọ ọgbọ́n wọn tí wọ́n gbọ́n jáde òun aláàánú jùlọ lòun. And we truly know best who is most deserving of burning in it. dájúdájú àmọ́ wọn tó máa jóná nínú iná náà. There is none of you who will not pass over it. kò sí ẹnikẹ́ni nínú ẹ̀yin Mùsùlùmí yìí ò tí ò ní gbanú náà tí ò ní wọnú náà tí ò ní jóná. This is a decree your Lord must fulfill. èyí ni ìlérí tí Allah ti ṣe tó máa múṣẹ tí ó sẹ́ni tó lè yí padà mímí kan. Then we will deliver those who were divorced, leaving the wrongdoers there on their wọ́n knees. ṣe wá kó àwọn tó gbọ́ràn yọ àfi àwọn aláìgbọ́ràn lẹ́nu náà. ṣe gbogbo mùsùlùmí wọ̀ nínú náà a wá yọ àwọn àràbù nìkan kúrò ń bẹ̀ ẹ̀yin dúdú ìbẹ̀lẹ̀ máa gbé sí láíláí. So Mr. Tom. bọ́dà ṣe wa bẹ́ẹ̀. ẹgbẹ́ ṣe ẹbẹ́ ní sátánù kì í ṣe èṣù. bẹ́ẹ̀ni. ibi tí wọ́n dárúkọ èṣù ń bì ní sátánù ń ṣe èṣù náà. náà ni mo sọnà ṣàìtàn lásán. ṣàìtàn ni wọ́n sọ. ṣàìtàn kì í ṣe èṣù láìsí. irọ́ o. Yeah. different Mr. Tom different tradition ni now so tradition tó dọ̀tí wáyàtọ̀ sí ti Arab àwa ò ní ṣàìtàn èṣù la ní èṣù ò jẹ́ kí n ṣe ṣàìtàn ló yàtọ̀ síra wọn tẹ́ bá rí ẹ bí tó bá fẹ́ sọ̀kò ṣàìtàn wọ́n máa ní láti lọ sí Saudi torí bẹ́ẹ̀ ló wà it is their tradition it is their culture àwọn náà ní ṣàìtàn. ṣàìtàn yẹn jẹ́ ní ọ̀dọ̀ títí wọn báyìí nínú tó mọ̀. nǹkan tó ń pè fún yín náà ló jẹ́ gorí àwa kò sí nǹkan tó kàn wá pẹ̀lú ṣàìtàn. èṣù ti wá kí ló jẹ́ ń bí. èṣù tó ti wá kò ní kò ọlá ìlú lè ṣù ti wá náà ọlá ìlú èṣù. ẹ kì í clear fún wọn mo ń gbọ́. bọ́dà Tom ṣe ń gbọ́. mo ń gbọ́ yín o. èṣù Saudi kí ni máa ń ṣe fún ṣàtàn Saudi kí ni máa ń ṣe fún ṣàtàn. wọ́n máa ń sọ lókúta. ṣé òkúta ẹ̀ ṣe máa ń sọ fún àwọn èṣù tó wà lẹ̀ Yorùbá. no. So I mean, are they the same? No. But báwo wá lọ̀rọ̀ yẹn ṣe papọ̀? Ẹni tó translate ṣàìtàn ló translate sí èṣù ilẹ̀ Yorùbá. So that's where the mistake come from. So nígbà tó bá fẹ́ translate nǹkan kan wọ́n máa ń wá nǹkan kan tí wọ́n lè lò fi translate sí èdè ìlú bòmíì ni wọ́n wá lo èṣù ilẹ̀ títí wá fún ṣàìtàn Saudi Arabia. Èṣù tiwa máa ń gba òbúkọ ni wọ́n máa lọ ṣàdúrà ń bẹ̀ wọ́n dẹ̀ máa ń ṣèwúre ń bẹ̀ ni so ti ṣàìtàn nǹkan tó wọ́n máa ń gbà ní pé kọ́ máa mú òkúta because ilẹ̀ Saudi Arabia ilẹ̀ òkúta ni àwọn máa ń sin òkúta nílùú wọn ń bẹ̀ ni òkúta jẹ́ra síwájú òbó tán lẹ̀ mọ́ Kaaba òkúta ni wọ́n máa ń sin òkúta ni so you have to buy the òkúta and stone it to òkúta. tó tún lẹ̀ òkúta Kaaba ni. òbó wa jẹ́ra tó wà ń bẹ̀ tí wọ́n máa ń lá yẹn ẹ ti mọ̀ òkúta ló wà ń bẹ̀ òkúta ni. so n tẹ́ wá ń sọ fún mi sí pé ilé Kaaba nìsín ilé òrìṣà ni. ẹbọ ni wọ́n ṣe ń bẹ ẹbọ ilẹ̀ Saudi Arabia ilé ṣìgìdì ní ṣìgìdì. ẹbọ tí wọ́n ní wọ́n ṣe ń bẹ ńgbà yẹn kí wọ́n tó bí Muhammadu tó wá pákéjì nẹ̀ fún yín pé wọ́n ti parẹ́ wọn ò parẹ́ wọ́n rí pákéjì nẹ̀ ni wọ́n rí fọ́ọ̀mù ẹ̀ ni wọn ò parẹ́ wọ́n rí pákéjì nẹ̀ wọ́n rí fọ́ọ̀mù ẹ̀. òrìṣà yẹn wà lẹ́yìn bọ́dì ló ń lọ ájì fún. torí ọ̀rọ̀ yóò ti yé mi tó. Tom ṣe wà bẹ́ẹ̀. mo ń gbọ́. bẹ́ẹ̀ jọmọ Yorùbá ṣe gbọ́ pé téèyàn bá lóun ṣe àṣàdílé ṣe gbọ́ pé ní kò lọ́kọ́lọ́pàá. pẹ̀lú ìṣeéṣe. wọ́n ní ṣe ti gbọ́ rí. láíláí. ṣàwọn pé tí ó bá ṣe ìsìlámù mọ́ Allah ni kí wọ́n pa. inú àdìsí wo ló wà. ẹmẹsẹ̀ fún Sunan Nisa'i 4059. so àwọn ìyàtọ̀ tá a fẹ́ kẹ́ máa mọ̀ nìyẹn pé Ọlọ́run Elédùmarè àti Allah wọn ṣe nǹkan kan náà tó ti yẹn bẹ́ẹ̀ ṣàìtàn wọ́n so mọ́lẹ̀ nínú Kaaba ó wà Mẹ́kà ẹ lọ́n lẹ́kọ̀ọ́ mọ́ lórí lọ́dọọdún kò ikú láti jọ. ṣàìtàn náà tún so mọ́lẹ̀ nínú Kaaba rà. ṣé ẹ mọ nínú Kaaba kọ́ ológiri kan báyìí ẹ máa mọ ògiri yẹn fẹ́ǹsì ní báyìí ibẹ̀ lọ́sọ ṣàìtàn mọ́ ọ máa lọ́n sọ̀kò fún lọ́dọọdún kò tí ì kú láti jọ. tó bá dìgbà Ramadan Allah ló máa ń so mọ́lẹ̀ ó máa ṣe ní ṣòye ìyàtọ̀ wà ń bẹ Allah ó kì í ṣe Ọlọ́run Elédùmarè ó lẹ́ni tó bá fi Islam lé oní kí wọ́n pa. ẹ máa wo ọ̀rọ̀ yẹn olówó èkó ẹ ká gbé kíní sí sẹ́ǹsì wo ó ní bó bá ti gba ìgbà Ramadan òun máa ti ṣàìtàn mọ́lẹ̀ kò ní lágbára mọ́
òun dẹ̀ máa ṣí sánmọ̀ sílẹ̀ fún àdúrà kó máa gbà ok ó ní agbára yẹn wá tó tó wá release padà ní after Ramadan ṣó fẹ́ kí ẹni pé géèmù yẹn tó máa jẹ́rìí ni wọn lè kú láéláé ó ti yẹ yín bọ́lá tọ́m ṣé géèmù yẹn yẹ yín ẹ́ ó ń yé mi bọ̀. ó ń yé mi díẹ̀ àwọn tó máa ń ṣẹ̀sìn wọn kì í lè dá ronú. wọn ronú láti fọ́ náà bá ti fún ẹlòmíín kọ lórí afọ́gímọ́ ẹlòmíín lórí kọ lórí. bọ̀dá tán mo ń gbọ́. bọ̀dá tán ṣé ń gbọ́ mi. mo ń gbọ́. ẹ dà fún yín ẹ jọ̀ọ́ mo fẹ́ béèrè nǹkan kan ni ẹni ẹ máa ń kírun àbí. bẹ́ẹ̀ ni. ẹ sọ lẹ́yìn fatia ẹ fún wọn súrà tẹ máa fi ń kírun wọn bá yín tú sí Yorùbá kẹ́yìn náà wò kẹ́ wá sàmì kẹ́ wo tẹ́ fi lè bí a ó jọ mọ́ nǹkan tí wọn lè fi gba àdúrà. mo fẹ́ jẹ́ kí. ẹ máa gbọ́ nílẹ̀ Yorùbá tá a bá ń gbàdúrà gbogbo ara máa mọ̀ Ọlọ́run jẹ́ kó dáa fún ẹ o máa ṣoríire ikú ò ní pẹ́ kíní kan gbogbo ara máa sàmì ẹ̀yin kéwù yẹn tẹ́ fi máa ń gbàdúrà tẹ́ máa fi kírun láràárọ̀ yẹn ẹ sọ fatia bí akúlẹ̀ ara ò ní o láyínú àti iná. ẹ jọ kúlẹ̀ aláwọ̀ yẹn ìtumọ̀ rẹ̀ mo fẹ́ jẹ́ kẹ́ ṣàlàyé fún mi yóò máa dà fún ẹ̀yin tẹ́ bèé question. a máa sọ wọn ní kílẹ̀ máa fi ń kírun lẹ́yìn fatia wọn ní kílẹ̀ máa fi ń kírun. ọ̀rọ̀ yín lónìí mo máa ń láì kí n gbọ́ òtítọ́ kí n dẹ̀ wádìí nǹkan tí n bá fẹ́ kí n tó lọ fún. orí platform wa yìí òótọ́ la máa ń sọ ń bẹ̀. so mo fẹ́ bóyá ẹ tún kúlẹ̀ aláwọ̀ tẹ́ fẹ́ tún fún mi. mo fẹ́ kọ́kọ́ sọ pé ká ka ìdí tí kúlẹ̀ aláwọ̀ yẹn fi sọ̀kalẹ̀ but ẹ ká ka kúlẹ̀ aláwọ̀ yẹn fún wọn. ok ẹ sọ ìdí tí báwo ni kúlẹ̀ aláwọ̀ ṣe sọ̀kalẹ̀. so ok kó lè yé yín ẹ jẹ́ ká ka ìdí tí kúlẹ̀ aláwọ̀ fi sọ̀kalẹ̀ gangan ẹ lè mọ̀ pé kò ní ìtumọ̀ ẹ máa gbọ́ ṣé lóye kó wà ń bẹ̀ ẹ máa gbọ́ ìdí tí kúlẹ̀ aláwọ̀ fi sọ̀kalẹ̀ yẹn sọ pé a group of Jewish people went to the prophet. àwọn ará jù wọn pọ̀ díẹ̀ báyìí wọn lọ bá Muhammadu. and said to him. wọ́n wá sọ fún Muhammadu pé ìwọ Muhammadu. describe to us your Lord. sọ fún wa bí ṣe gidi aláìṣe rí báwo ló ṣe rí báwo ló ṣe jẹ́ for he has revealed his description in the Torah. torí ó ti fi àpèjúwe àpẹẹrẹ hàn wá nínú ìwé tiwa ìwé Torah wọ wa. tell us what is he made of. a ní kò sọ fún wa kí ló fi ṣe àlá tiẹ̀ èédú méjì ní. and to which species does he belong. irú ẹ̀yà wo ló já mọ́. is he made of gold. ṣé wúrà ló fi ṣe ni. copper or silver. àbí àwọn irin tó pọ́n bí àmì ewé àbí pupa kí ló fi ṣe. does he eat. ṣé ṣìgìdì aláì máa ń jẹun ṣó máa ń gbẹnu sí and drink. ṣó máa ń mu nǹkan. who did he inherit this world from. owó tààlà láti jogún ayé yìí tẹ́ bá rántí èyí àwọn bíbélì ẹ mọ̀ pé Yahweh òun jogún lọ́wọ́ bàbá tiẹ̀ Éèlì ní ẹ tẹ̀síwájú. and to whom will he bequeath it. àti pé tó bá máa gbélé ta ló máa gbé fún. so Allah exalted revealed this verse. bala ṣe sọ àyà ìkàlẹ̀ fún Muhammadu ni pé wọ́n ẹ má gbàgbé pé Muhammadu náà ló ń sọ̀rọ̀ bí Muhammadu ṣe bẹ̀rẹ̀ sí kà nìyẹn pé kólé uwa Allahu ahad say o prophet is Allah one and indivisible. Allah ẹyọ kan ni o ó jẹ́ nǹkan tí wọ́n lè rí. Allah the sustainer needed by all. nǹkan tí wọ́n nílò tí gbogbo wọn nílò ni. he has never had offspring nor was he born. Allah ò bímọ ẹnìkan ò bí ẹni pé ṣìgìdì náà ọmọ àmọ́ ọmọ àdúró pa ni. and there is none comparable to him. kò dé sẹ́ńtà lè fi wé. ìdí tó yẹn sọ pé kò sẹ́ni tó fi jọ ni pé torí pé àwọn yẹn mọ bí Yahweh tọ̀dọ̀ tí wọ́n bó ṣe rí. bó ṣe rí. so Allah wọn sọ pé Allah eléyìí o kò sẹ́ni tẹ̀lé àwọn ọmọ Júù òun ni Muhammadu báwí ẹ̀yin dẹ̀ ń kà ẹni ẹ̀ fi ń kírun ìtumọ̀ ẹ̀ ní. tó bá ti kúrò Yakulẹ̀ aláwa ms ẹ tó gbélé ẹ bá mi ṣí Sunan ní Nisai 4059 àti Quran 489. ẹ̀yìn ọkọ̀ lọ sí Quran 489. Quran 4 verse 89 ẹ máa gbọ́ ohun la wà yọ ẹ lè kọ́ lè fún ara náà kẹ́ lọ check ẹ o. they wish you would disbelieve as they have disbelieved. wọ́n fẹ́ kó ṣe àìgbàgbọ́ bí wọ́n ṣe ṣe àìgbàgbọ́. so you may all be alike. ẹ lè jọ rí bákan náà. so do not take them as allies. wọ́n ṣe ń bú wọn lọ́rẹ̀ẹ́ má bá wọn ṣe o. unless they emigrate in the cause of Allah. àyàfi tí wọ́n bá di Muslim. but if they turn away. tí wọ́n bá yí padà pọ̀ wọn ṣe mọ́. then seize them. ẹ gbá wọn kẹjí wọn gbé. and unalive them wherever you find them. ẹ pa wọn nípa sípayọ níbi kíbi tẹ́ bá ti bá wọn and do not take Ọlọ́run. any of them as allies or help. number 2 ẹ jẹ́ ká tó wo eléyìí báyìí bẹ́ẹ̀ ṣe wà ní ìsìn tó bá sọ pé àwọn nǹkan dáadáa tí dáàdi yín ṣe ṣé mo pẹ̀ lè kà yóò ní iye tẹ́lẹ̀ máa tẹ́sí báyìí ní pé ẹni báyìí kan lọ béèrè àbí. bẹ́ẹ̀ni. ǹjẹ́ ẹ lè sọ fún wa dáadáa márùn-ún tẹ́lẹ̀ àná bí ṣe tẹ́lẹ̀ máa fún alẹ́ rí.
ẹ̀rí sáré kẹ́lẹ́ Sunnah Nisa'i 4059 Ibn ẹ mọ̀ pé Abbas wọ́n ní bọ́mọdé ò bá tàn á bá ọba gẹ́gẹ́ bí nǹkan táwa gbọ́ ẹ jẹ́ sáré kà lóòótọ́ ní wọ́n mú ẹ̀sìn yìí wá fún wa ni ṣé ń gbọ́. Mr. Tom ẹ jẹ́ sáré kà tán náà ms ẹgbẹ́ sókè. Ibn Abbas said, Ibn Abbas wípé the messenger of Allah said, Muhammadu òjíṣẹ́ Allah wípé whoever changes his religion ẹnikẹ́ni tó bá lóun ṣẹ̀sìn Ìsìlámù mọ̀ ń fẹ́ lọ́wọ́ Unalive ṣe ọ̀hún ẹ mú kẹ bẹ́ orí ẹ̀ kẹ pa ní pàṣípàyọ kẹ pàǹpà àyà kó kúkúrú. káwọn ẹ lè gbóhùn sókè báyìí àmọ́ ṣe ti rí àrídájú pé Allah kì í ṣe Ọlọ́run Elédùmarè báyìí Mr. Tom. ó pàkàṣọ. so ẹ jọ gbogbo ìwé yìí nìsín báwo mo ṣe lè gẹ́tò odidi ṣé ń gbọ́ mi. hello. à ń gbọ́ yín kí lẹ rí. báwo mo ṣe lè gẹ́tò full copy àwọn ìwé. Sunnah Nisa'i àdìtì ni ẹ lè rà náà ṣẹgẹ tó pọ̀ àwa náà nílé ń bì. bọ̀tù bóyá fún àwọn tí ń yẹ̀wò nìsín. àwa ń gbé wá fún yín lórí a nílé ms ẹ lè fẹ́ yẹ kan wọn lórí fóònù àti wọn a nílé. a ní ń bì. ẹ ṣe wọn kẹfẹ yẹ kan wọn láti inú àdìsí a ní gbogbo ẹ ní gbogbo ẹ torí àmọ́ pé yóò lè dọjọ́ kan sanwó fáwọn òyìnbó kọ́kọ́ gbẹ kúrò lórí ìlà ṣẹgẹtì àwa ti ní gbogbo ẹ ní. Mr. Tom gẹ́gẹ́ bí nǹkan tí mi máa ń sọ Yorùbá ní gbogbo àdẹ̀rẹ̀ wà Nàìjíríà òun náà mi ń bèèrè lọ́wọ́ ní pé tó bá sọ ní pé dáàdi wa nǹkan tí wọ́n gbélé ayé ṣe sí dáadáa àwọn tó ń ràn lọ́wọ́ sí dáadáa wọ́n gbogbo wa lè sọ but tí ẹ̀yin lè sọ nǹkan márùn-ún tí Ànábì gbé ní ayé ṣe dáadáa because. ìṣojú mi ò dẹ̀ mọ̀ gbá náà so kò possible kí n lè sọ nǹkan tí. but àwa gbọ́ nínú ìwé ìtàn bẹ́ẹ̀ni wọ́n ní the best of humankind. bẹ́ẹ̀ni. but àwa ẹ̀rín náà fi kékeré kẹ́kẹ́ ọkọ̀ sọ ká lè wo nígbè nǹkan tó ń sọ fún wa ni ìyàmọ̀ gbogbo eléyìí náà sọ fún wa ní dàbí ń gbọ́. bẹ́ẹ̀ni. ẹ̀yin lè sọ bí márùn fún wa so that àwa náà àti ẹ̀tún lè mọ̀ torí àti rẹ̀ tó máa bá wa sọ láti jọ yìí. bọ̀ ẹ sọ ẹ̀tún ní kán wá ẹ̀rí wa kò síbi tèmi ti fẹ́ rí ẹ̀rí. bọ̀dé ẹ̀rí wà ní pé Ànábì ó bọ́ ọmọdún mẹ́fà sùn. ọmọdún mẹ́fà ó fẹ́. agbọ́ yẹn wọ́n ló wà ní súnà ni. ó wà ní súnà ni. ẹ mọ̀ ẹ̀dẹ̀ gbọ́ ní pé ó fẹ́ ìyàwó ọmọ ẹ̀ tó gbàtọ̀ tí ẹ̀ náà wà ní súnà. ó wà ní súnà náà. ìyẹn náà wà ní súnà nígbà ọmọ tí yàn bá bẹ ẹ bá gbàtọ̀ kẹ ṣe onímọ̀ fún kẹtọ́ láti kékeré ó wá fẹ́ yàwó kéèyàn fẹ́ súnà náà nìyẹn náà. wọ́n ló wà nínú súnà ó dẹ̀ wà nínú súnà náà. bọ̀ ṣé wà yẹn wá da ṣáà lè ṣe irú wa yìí. irú wa báyìí èmi ò lè kò sẹ́ni tó lè dánwó ẹ̀wò tó lè ṣe. bọ̀ dáná bí ká pé òjíṣẹ́ Ọlọ́run ni òun ló dánwò yẹn. Ọlọ́run nìkan lọ́ba tó mọ ẹni tó ń sùn. òjíṣẹ́ Allah ni ẹjọ́ kò ń ṣòjíṣẹ́ Ọlọ́run lórí burúkú lánàá bí olórí burúkú mọ̀ ọ́n. lọ́bí ms sallallahu alaihi wasallam mo ṣe bọ́ ìjẹ́ pè mí náà o kí tó sùn. ẹ̀yin ò ń bọ̀ àná jù. ṣé ẹjọ́ Tom Rishi ṣe ti rí. mo ń gbọ́ yín. ṣe rí bóyá wájú mi. mo ti yá. ṣe ti rí. màá wà lọ kò sí wàhálà. ọ̀rọ̀ pé bó ṣe wà yìí àìmọye ìwé rẹpẹtẹ tẹ fi tó yàn pé fẹ́ rà bọ̀ everything wà online so tẹ bá sọ pé fẹ́ wà lọ ó máa kọ́ ẹ máa náwó gan but ibi fat náà lè máa get ibi Sunnah Nisa'i ta kà fún yín lẹ́ẹ̀kan yẹn tí Muhammadu ti sọ pé ẹni tó bá pààrọ̀ ẹ̀sìn. bẹ̀rẹ̀ náà ti rí pé Muhammadu ti jáde. everywhere kò sí nǹkan tẹ fẹ́ lórí burúkú ni Muhammadu ti ṣe. màá wà àdìsí yẹn lọ. lórí burúkú ni Muhammadu ti ṣe ẹni àjíkò yìí. ẹ̀mí sábà concerning that verse ẹgbẹ́jà lẹ́kọ̀ọ́ yẹn kílẹ̀ pé náà tí wọ́n máa gbalẹ̀ fún wọn yẹn. Okay, Quran 33 verse 27. So ẹbí mi sí ibùkún gbọ́fẹ́ ìgbọ́kàn àwọn èèyàn lórí Google Map. So ká lè kẹ́kọ̀ọ́ díẹ̀. Mi mọ̀ mọ́ ṣe pa ẹ̀ náà but mo fi pé ó máa make sense láti pé something is wrong somewhere. So ẹbí mọ̀ mọ́ ṣe ó lọ ṣe research lórí ẹ̀ why torí bẹ́ẹ̀. ẹ jẹ́ kí n kàn mọ́ bọ̀ so ẹni yẹn dà òun rè Mr. Tom Rishi. It was narrated that Ibn Abbas said, the messenger of Allah said, whoever changes his religion, ẹnikẹ́ni tó bá fi ẹ̀sìn ẹlẹ́ unalive him. ó ní kí wọ́n pa ní pàṣípàyọ. ẹ ti rí. Ẹgbẹ́ máa nídìí náà mi nídìí náà.
ṣó clear báyìí. Harry. Ok, tẹ bá wò ó nísìnyí báyìí, this is African map lélẹ̀ báyìí. Òǹlẹ̀. African map lélẹ̀ báyìí. Ibà yìí ní Saudi Arabia, mo lè zoom ẹ̀ díẹ̀. Saudi lélẹ̀. Israel lélẹ̀. So tẹ bá wo bíbà yìí, Egypt lélẹ̀. Gbogbo story ẹ̀sìn religion ibà náà bá wọlé sí Africa. Egypt. Tẹ bá wo àwọn òkè yìí, Egypt, Libya, Chad, Sudan, Libya, Tunisia, Algeria, Morocco. Gbogbo ìlú yẹn, Mali, they were all black country, but ní ìsìn báyìí wọ́n ti di mixed breed, wọ́n ti di Arab, wọ́n ti conquer already. So ibà ni wọ́n gbà wọlé wá, so wọ́n ń gbalẹ̀ yẹn bọ̀, wọ́n ń gbà bọ̀. Tẹ́ bá wo nífun gan Nàìjíríà bíbá yìí, mo jọ́kàn mo bì lọ́wọ́ Google why the colour here are green and here are brown, but kò fún mi ní nǹkan tí mo fẹ́ràn gan. Èmi fi pé bí àwọn tí wọ́n ti gbà ní Islam, mo kàn jẹ́ ẹ̀rọ bẹ́ẹ̀ ni o, ló fi jẹ́ pé ló fi wà ní brown yẹn tí kò green, because tẹ́ bá wo sàlẹ̀ yìí nísìnyí báyìí tó jẹ́ ilẹ̀ ti Yorùbá mọ́ sàlẹ̀ yìí báyìí kò tí ì dàbí Kano side yìí. Tẹ́ bá dẹ̀ wo all this òkè yìí is already gone. It's already gone. Ó ti lọ. Reason gangan náà lẹ bẹ́ẹ̀ sọ yẹn. Àwọn ìgbèrè yẹn ti gbà. Wọ́n reveal secret. Tẹ́ bá wo àwọn ibà tó ṣe green yìí. Tẹ́ bá tó ṣe green yìí yóò dà pé wọ́n ti gba àwọn ọbẹ̀ yẹn. So one thing again, tẹ́ bá wá zoom máàpù yìí. Àwọn ti ń kọ Arabic sí àwọn state yẹn pẹ̀lú English. Kí ni Arabic ń wá nínú ẹ̀? Tẹ́ bá zoom ní ìbá máa Arabic ń bẹ̀. And gbogbo àyè African country ni, so in the sense pé wọ́n ti gbà already, all this land has gone. Tẹ́ bá zoom ẹ lọ ẹ máa rí àwọn wọn kọ́ra lè rọrùn fún àwọn ènìyàn láti padà. So wọ́n ti gba gbogbo bẹ̀yẹn lọ already. Tẹ́ bá dẹ̀ wo ibàyẹn náà títí Israel, àwọn olùkọ́ wọn dé pé wọ́n ṣe kọ Arabic sí, but Israel wọn kọ́ sí o torí àwọn onígbà wèrè ẹ ti rí Israel torí wọn ò lè gba lẹ́bẹ̀. Tẹ́ bá wo àwọn olùmí tó wà ní around there, Jordan, wọ́n ti gbà ẹ̀kọ́ Arabic sí. So tí a bá ti di ilẹ̀ wa mú, tí a ò di ilẹ̀ wa mú, wọ́n máa gbà á. Tẹ́ bá dẹ̀ wo north yìí, Kano lókè yìí, ẹ ti rí. But wọ́n tí máa kọ́ sí àwọn Kano yìí, I'm sure. Tẹ́ bá wo náà owó wa, wọ́n ti kọ́ sí already. All the money we are spending in Nigeria, why are they writing Arabic there? So àwọn kan tẹ́ máa bẹ̀rẹ̀ alẹ́ rẹ̀ nìyẹn. Azaona. So kẹ́ jí ọmọ Yorùbá ilẹ̀ ń lọ wọ́n gbà lọ ní bọ́ ṣe ń gbà lọ nìyẹn. Wọ́n ní gbogbo side ibi tí ó brown yẹn Sahara Desert ni ó ṣe try àti sọ fún yín pé ibẹ̀ yẹn ó brown pé ilẹ̀ aṣálẹ̀ ni gbogbo ibẹ̀ yẹn náà ni àwọn olórí burúkú yẹn ti gbà. Wọ́n ti gbà gbogbo already, wọ́n ti gbà gbogbo òkè yìí. So nǹkan tó fẹ́ ṣe sí the whole African countries. Ètò kùn bẹ́ẹ̀ náà lè wọn bá táà rí tí wọ́n ti gbà tán. So mo ní pé ká kí n fi kọ́ wa lẹ́kọ̀ọ́ díẹ̀ ẹ ṣe gbolé.